ṣé yàlá yolo ṣé yolo yàlá nínú olùyọ̀lé tíá nínú olùyọ̀lé tíá. ṣé wàá yóò sì tó wá jẹ báyìí. torí ẹ̀ náà ló jẹ́ mọ́ bọ́ fọwọ́ kún kó lè dá ìlè ṣàṣàkúṣà ẹ̀ rárá lé yín ó tún ti bẹ̀rẹ̀ wèrè ní kọbúlásù ìgbésí ayé ọkùnrin yóò wùyàn bíi ti wílé ọmọ kí ẹ̀ sì máa wọ bàtà kan ṣoṣo kó tún wá sọ́dọ̀ mọ́ yá máa fọ bí ẹni fọ mọ́tò awítá ìwé gbódìdí bọ́kẹ́ẹ̀tì iwájú fífọ bàtà bó ṣe wà ń wo ńgbà bá fọ bàtà tán bàtà ẹyọ kan ṣoṣo tó fọ náà ni ó fi ní gbogbo Ìbàdàn já tẹ́lẹ̀ ńkọ́ nígbà tí bá wá ń bọ̀ lálẹ́ bàtà wọn ti àmọ eruku yóò yá àbú tákítákí. àìrín ikú àìrín ikú pòfẹ́sọ̀. ìyá wa yìí kí ló tún pa yín lẹ́yìn láàárọ̀ ìbáyìí. orí ẹ̀ burú ni kò fẹ́ yí ọlọ́sàn yìí. kí ló dé. gbé borun èké yọ fúnra mọ́tò gbáǹdì ó yọ tẹnu rẹ̀ bọ̀ káwọn àgbàlagbà ó mọ sọ̀rọ̀ kóun náà mọ béèrè. ẹwọ́ ta náà ló ti bá ẹwọ́ ta ló ti bá ọjọ́ rẹ̀ rà sófin. kí ló wá dé kí ló lè tó bá ọ̀yẹ́ kó tó bá wọn obìnrin òde bá kàwó ọba ti ṣe tó ń ṣe tán wá bá mi n ti ń pa wá lẹ́rìn èmi ò sọ fún ọ. ìgbà náà lọ́tọ̀ ọmọ tí ń ṣẹlẹ̀. ọmọ sọpọ̀ ẹ̀wọ̀n náà tó ti dé. dábàá káṣọ tí mo sá. àti síbi èmi ò bá yín ká lọ wọlé lánàá tó bá ti bá ṣe tó yín ìbáyín kó wa. àbáràká irú rẹ̀ mọ̀ tí wù ó ṣe ọkọ mi ọ̀dà fún ọ. Professor, good morning. What is good in this morning? Iná ni tẹ́ kọ́ mi mọ̀ sọ, ibẹ̀ náà ni mo kì í bá wọn. Okay, that's good. Ẹ̀yin àti bàtà yìí, ìkan ní ọ̀pá kan náà yín méjèèjì, ẹni àdánù bẹ́ẹ̀ ni òfò ṣe. Bàtà yìí tẹ́ ẹ bá kú tán, ìkan ní ọ̀pá kan náà yín méjèèjì. No, máa short bàtà mi. Ó ti yẹ. Bàtà tẹ́ ń wò yìí, tẹ́ ẹ̀ mọ iye ẹ̀ nísìn. Later tí mo bá kú tán, ẹ máa lọ fowó wo bàtà yìí ní museum. Wọ́n gbé ẹ bàtà léèrè. Yeah. Àwọn eléyìí wọ́n ń sọ̀rọ̀ bàtà yẹn lẹ́yìn wọ́n rò pé mi ò gbọ́ mọ́ gbọ́ o. nígbà wá gbọ́ nǹkan ṣe ká mọ sá lọ ni àbí ẹ fẹ́ kíríkírí lówó yín fẹ́ bọ́ọ̀lù ń fà. ẹ sì máa padà fi owó wo bàtà ẹgbẹ́ yẹn. táwọn wo. àti eléyìí tó dàbí low budget. ẹ ǹlẹ́ ẹ mọ̀ pa ara sọ lónìí. mo ń láti mọ jáde. kí ló dé. wọ́n kúkú wọ́n kàkà. lákànlàkà báyìí ń ṣe lákànlàkà ni. ó bá tán. ẹ ṣàwọn dànù kú gbégbé. kó yí ó dé wò ikú lè rẹ̀sẹ̀ rẹ nu tó bá dán wò. ká tó ni ta ló bímọ. àwọn aláti sọ àwọn aláti sọ. kí ló bí sọ́bì ló bí àbọ̀kùnrin. atọ́kùnrin àtọ́bìnrin èwo ni sọmọ ń bẹ̀. ẹ jẹ́ múra ká lọ rẹ̀ yá aláwọ̀. a lè lọ bá ṣé òun ló fẹ́ rìn ni. dákun wá lọ múra ẹ já lọ wọṣọ. aya Ìbàdàn lolúyọ̀lé ìyàwó Ìbàdàn lolúyọ̀lé ṣé yàlá yolo ṣé yolo yàlá nínú olúyọ̀lé tíá nínú olúyọ̀lé tíá ìyàwó lè tóró ṣọmáyà ń kọ́ yóò bàránkì. kò ṣiṣẹ́ kò ṣàbọ̀ jíjẹ́ mímu di rọrùn fún Yorùbá ránkì. ó ń gbẹ́ bẹ́ẹ̀ àròyé is my hobby ẹjọ́ kẹjọ́ Yorùbá ránkì. ṣọdá wa mọ̀ tó bá rí wa Housewives of Ibadan. kátàlúdò látòwúrọ̀ dalẹ́ Housewives of Ibadan. lóko wa ni ẹ Eke is my hobby ó ti mọ́ wa lára Housewives of Ibadan. ọlọ́sẹ̀ tó gbọ́kọ̀ ìyàwó lé orí ló gbé. àwọn ọmọ mi nínú Ìbàdàn
wọ́n ní kọ́kọ́rọ́ ọmọ sí ni ó ń bẹ lọ́rùn ọlọ́kadà orí ló gbé láti ìwóró òdù dé ṣàlẹ́ǹjì àwọn ọmọ mi ò gbọ́n kankan láti dùgbẹ̀dẹ̀ mọ́kànlá wọn gbọ́ pa. Sẹ́bílì ó bá mi. tẹ̀lé jókòó ó ti jẹun. mo ti mú gàrí díẹ̀. kàyí lóhun káì kú mi. ìrìn ṣúgà gan fún mi. kàyí lọmọ mi mú láwọlé sùn níwà láwọ lọmọ òun fẹ́ lábàá nísìn yọmọ lọ́rọ̀ ẹ̀mọ́ ó nílẹ̀ nínú omi ọ̀gá ọ̀sídìí àṣeyà union ló fi ń jẹ wá àmì àtọmọ mi gàrí ló mú láì pé ń fowó ọbẹ̀ lẹ̀ ń jí láàárọ̀ kùtùkùtù mọ́tẹ́mọ́ mi mọ́lẹ̀ ní ti lọ gàrí ló mú láago mẹ́jọ táago mẹ́ ọ mà ṣe o. mo ti tọ̀ gan máa ń pè é sórí. agàrí èdúró là tí ìyá tí mo jẹ ọmọ mi àtún gbọ́dọ̀ jẹ mọ́. ẹ kúlé o. olóbùkù wo ni sọ̀rọ̀ mẹ́wọ̀n. èmi náà ni ọkọ mi. ká lọkọ rẹ̀ sọ̀ọ́ ya wèrè sọ̀ọ́ fẹ́ pasán bó ṣe ń po ọkọ mi wọ́kọ rẹ̀ hàn ká lọkọ rẹ̀ ń bo lọ kí lọ ṣe ń gbà lọ jáde ń bo lọ wọlé ìwọ àti ta ni ta ló mú ọ lọ ta lọ dágbére fún. ọ̀dà ẹ̀jẹ̀ ń sọ bí mo lọ sẹ́ẹ̀dí bẹ́ẹ̀ ṣe jí láàárọ̀ yìí láago méje tẹ́ ẹ lọ́hùn ńgbà tó dáago méje àbọ̀ ńlẹ̀mí náà máa sọ kọ́dà yẹn ìwẹ̀ ńgbà mọ́ lọ. jíjáde láàárọ̀ lásùn bá ìwọ náà ti bọ́ ta. ọsibítù mo lọ ẹni tó bímọ la lọ wò ń bẹ̀. kẹ́ta aago wí. aago 9 àárọ̀. sẹ́ẹ̀rí kìí ṣe bẹ́ẹ̀ ńgbà tá a dé ọsibítù ìwọ́nú ọmọ ìyún òdodo rẹ̀ wọ́n ní wọn mẹ́tí ọ̀bà ta ẹ̀sìn mọ̀ kí mo mọ̀ pa rẹ̀ nínú mo sì bọ̀ síbẹ̀ mo bá wọn ta òdodo nkókó ńgbà mo sì ṣe tán. ó wá bá ń bọ̀. ńgbà tá a sì ṣe tán yìí bọ̀ ẹ mọ̀ àwọn ìyàwó ilé gbogbo wa ìyá yín yẹn ibẹ̀ náà la ti pàdé ńgbà tá a sì pàdé àṣà àròjọ ńgbà tó yá mo ní èmi fẹ́ máa ń lọ lé o ńlá fi ń bọ̀ lé àwọn tó kù gan wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ gbogbo wọn ṣẹ̀ṣẹ̀ lọ lé wọn. ọbẹ̀ tí mo ní kọ́ bá mi ṣe nǹkan. my bad owó ń bẹ lábẹ́ bẹ́ẹ̀dì ìyẹn náà Sẹ́bílì nìsín Sẹ́bílì kọ́ wá lọ́ra ta wá èyí tí fèé sáré sí pọ́pọ́. aago 9 alẹ́ sídìò tó o bá fẹ́ di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ tó o fẹ́ di àgùntàn jẹmọ̀jẹmọ̀ tó o fẹ́ di aláàmù tí jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri má sùn nù lé yìí o ojúmọ́ rí o lè mọ́ bọ́ o tó o bá lọ wábi sùn lẹ́rọ̀ ó sùn mọ́ṣúárì èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ilé ìjáde láyé. ń bá pọ́ ìjọba ò lè gbé mọ́ pààyàn o inú rún mi sí ọ bí mo ṣe wáyé o ṣé mi ń bọ́ sọ̀ tó ń sapá báyìí. ìrúgà. ẹ mọ̀ ń bọ́ sọ̀ tó ń sapá báyìí. ìrúgà. nígbà tí mi bá jí ní mọ́tẹ́mọ́ mi mọ́lẹ̀ tí mo tún padà wọlé láàjì tí mo sì fún ọ lówó pé kó fi ṣe ń jẹ fún mi. níbẹ̀ lábẹ́ bẹ́ẹ̀dì ń ṣe láìpẹ́ ìní ìsìn. sọ̀rọ̀ inú bí mi. ọdẹ ẹmọ tí ń wù. ara fẹ́ sán pa ọ́. mẹ́ta sí ń tiẹ̀ o ò ní ríru tèmi. mo fẹ́ aláàbọ̀ ara pé ilé àbó rí nísìnyí mo ti fún yẹn lẹ̀ ǹjẹ́ tí mi jáde lọ mo fi búrẹ́dì jẹ mínírà tí mo ní jẹ oúnjẹ gidi ńlẹ̀ wọ́n mọ̀ yìí ibi ìyá rẹ̀ wà yọmọ̀ fún ọ̀fọ̀ máa yé máa sọ fún yẹkọ́ bọ̀ ọgbà yàrá lẹ́ ó dé bá ń bẹ̀ tọ́ bẹ́ẹ̀ sunu lé èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ṣé ibi Sẹ́bílì mo ti rù àbí mo ń rù ló dà bẹ́ẹ̀. mo ti ń rù bí mo ṣe jókòó mi náà mo ti ń rù tí ì jẹun ó ti dà láti kí n fowó lẹ̀ tó o bá mọ ètùtù tó ṣe mí lérí owó tí mo filẹ̀ fọmọ lórí burúkú yìí o tó o bá mọ ètùtù tó ṣe mí lórí owó yìí o èmi kọ́ làjọ kan o yẹn dákùndé lẹ́bọ̀ yé bí ọ lọ. o tún ti bẹ̀rẹ̀ ìdàkudà lẹ́nu. èwo ni ìdàkudà. owó rádaràda tó ọmọ ń ṣe òun. pẹ̀lẹ́ àbúrò dáadáa. owó rádaràda. ọkọ ta mo kó pé o. ọ̀tá ń jẹ́ òpè olè fọ́hùn. ìyá tẹ́lẹ̀ mọ̀ bọ̀ mo ti ń nà rẹ̀. o tún ti bẹ̀rẹ̀ rádaràda nu. tó mọ̀ pé báwo bẹ̀rẹ̀ rádaràda tó ọmọ ń ṣe òun. ọ̀tá ń jẹ́ òpè olè fọ́hùn. tó mọ̀ fún láyè tó mọ̀ síjú bẹ̀bẹ̀ tí ó mọ̀ síjú fún tani àbí wọ́n lọ́ mọ̀ fi tọ́ gbáyò. àbí o. níbo. dúró ná ṣé bó ti ẹ̀ nà lánàá ìyá Sarah. èmi mo lù lánàá ó dà pé ó ti fẹ́ mọ jù. ọ̀nà mi òjòrò ló ṣe òjòrò orí ibú ló ṣe 1 2 3 4 5 6 ṣe paralẹ́ rẹ. lọ́ọ́ máa kò jóró òsì kan torí bóyá ń dára kúdà. bébí mi mo ní green. gàtú sisi kò mọ jáde lẹ́kù mi lọ́wọ́ o
tí mo wà náà tẹ́ lọ́rùn. ẹ káàárọ̀ sá o. ẹ rẹ bàbá o kẹpẹ o. ta ló kí mi nù yín. gbogbo wa náà ni. ṣé ẹ ya wèrè. kí lẹ rí sẹ́lẹ̀ rí kankan lọ pẹ̀lú bóyá. ṣé mo rán yín sẹ́ pé kẹ́ ẹ kí mi ni ẹ̀yin ọmọ táyé yín ti ta ẹ̀ láti ilé ìyá yín wá orí burúkú fọ́lọ́kọ̀mù lọ́ọ́ bá yín ṣe. kí lẹ rí bàbá sẹ́ẹ̀jì pé wọ́n bá bá ẹni òjì pé ẹjí láàárọ̀ kùtùkùtù ẹ fọnú ẹ wẹ̀ ẹ wá jókòó ti lúdò ẹ bẹ̀ sí ta ayé yín ní ń ta lọ yìí. ẹ wo síbi táwọn ìtàn ní bàbá wa ẹ má fẹ́ pè kún fún wa. bàbá tí ẹ gbà pa ayé wa ta. ayé tèmi ò tiẹ̀ ta. ayé tèmi ò ta ayé tèmi náà ta. ẹ dákun sára nǹkan yín bọ̀ ni. ara nǹkan bá bẹ̀. bẹ́ẹ̀ yọ̀bà tó kí yín wọ́n lè yàn yájú ságbàlagbà. ara nǹkan bá bẹ̀ ẹ̀yin ọmọ àsìtánì. ẹ wo fún ọ̀lẹ́jẹ́ mo bá ti yan lọ ẹ mọ bá ti yín lọ jàre. mo ti mọ rú tiẹ̀ olóṣì àwọn obìnrin tí wọ búrákì àárín àdúgbò olóṣì ọmọ á ti mọ àwọn ọmọ ń yabọ̀ ní ọ̀ yín lọ́rọ̀ bọ́ sọ. ẹ wo mo fẹ́ sọ fún yín látòní yín lọ tẹ́ ẹ bá rí òjìji síbí ẹ gbọ́dọ̀ bá ṣe tẹ́ ẹ bá tún múyàwó mi jáde. kí ni ó ṣẹlẹ̀ tá a bá bá ṣe. tẹ́ ẹ bá múyàwó jáde ẹ jẹjẹ mọ fún yín ẹ̀yin ọmọ jáde jáde. sẹ́wọ̀n jàre èmi ò tiẹ̀ mọ̀ tí ó bá wọ̀ bóyá kẹ́ ẹ so sídìí yín kẹ́ ẹ so mú ẹ sọ ìyàwó yín lè wo rọ́bìsì. mo ti dá méjọ tí ń bẹ lójú wọn. òyìnbó lè sẹ́wọ̀n nílẹ̀ lọ́kàn ni. wọlé ẹ má fọ lúlò tèmi o ẹ má lóye wo ni kéré. wọlé bàbá sẹ́bílì ẹ wo èmi ń pọ́n yín lé ni o èmi ń fọ mo pọ́ èwo lórí bùgàn ẹ̀sìn náà la fi wo rọ́bìsì. ẹlẹ́dàá mi ó jẹ yín yá. wọlé kẹ́tọ́ ní ìdí àlùbọ́sà ẹ dìbí rẹ̀ ṣé mo fi ń jẹ ni. tẹ́bá ẹ ní ríyàn gbélé ni. mi ò rí burúkú kéèyàn jí láàárọ̀ kùtùkùtù wọ́n máa rojọ́ máa ta lódò kí ni olóko ti roko lódò ti. sẹ́bílì. bá mi mọ bá ọ. mo rò pé wèrè kọlù wọn náà tó jà fún ìyá ẹ̀jẹ̀ ni wọ́n ti rárá dáa wọ́n máa jí rojọ́ láàárọ̀ kùtùkùtù láì ṣe pé kínní rọ́pò oríṣi ni ń gbọ́ ọ̀kadà lọ gbogbo kínní ojútùú ọ̀rọ̀ ni òmùra tán wèrè wo ni tó lọ tún dúkalẹ̀ ó fẹ́ jà fún yìí ó ń parí orí jò ní bọ̀ wáyé ń jọ mi tó ń pa jókòó fún mi jàre bẹ́ẹ̀ni ṣubú o tó wà mọ́ mi ní báyìí fún ẹ̀yìn díẹ̀ àbí kíni ṣé màsíìnì ní bẹ́ẹ̀ ti má lọ bí káríà sórí bí o ṣe ṣe màsíìnì òkú. lọ bí káríà mo súnmọ́ yín náà ni. má fún mi pa ìwọ náà wò tán bó ṣe ń fún mi ní ìsìn láì rí pé olúwa ẹni ṣe mọ́túárì fún ẹ̀yìn má tún lọ bí káríà. bàbá mi gbogbo nǹkan lè yàn máa ṣe mo tún jókòó yìí tún máa jó. má jẹ́ kanra ayé ẹ̀ mọ́ o ti fẹ́ gbẹ̀mí mi bó ti ń ṣe o. ẹ má bínú. ṣé máa kọrin Mohbad fún ọ ní pé ẹni roko ẹni rodò ọ padà bọ̀ wálé ni. èwo ni ti Mohbad dẹ̀ ló sọ báyìí bàbá mi. má fún mọ́ mi àyè tí wà lẹ́yìn. sórí yín wá ní kí n jókòó sí ní báyìí. sẹ́mi náà ní sórí mi ni kò jókòó sí. ó ti dà ẹjọ́ ẹ̀kọ́ ó dà jókòó dáadáa o. tó ń firi ni náà rí rẹ wájú ọ̀pọ̀ tó ti bá fìlú ẹ̀yìn bí ẹgbẹ́ yẹn bó fa lódù ni ó rí. ṣé dáadáa jàre má gbẹ̀mí mi o. No. Why? What? Hey, tí sọ oúnjẹ tẹ́ ẹ jẹ. Look at yourself. Every day you just dey fine. Everything shine. Apart from crew in your face, but Professor, ẹ má fọ̀rọ̀ bó mọ́lẹ̀, ẹ fún lóúnjẹ tẹ́ ẹ jẹ, ẹ sọ oúnjẹ tẹ́ ẹ jẹ. Oh, look at you, man, we illiterate. Oh, gbọ́ nǹkan tí mo sọ. Mo ní tó bá di ní ọ̀la, máa fún ẹ lówó ẹ̀ papọ̀. That is it. Ẹnu ẹ wá bí Professor. Kí ni mo rà nígbà yín? Ṣé fẹ́ dá mi gbèsè ni? Mo ní kẹ́ ẹ sọ oúnjẹ tẹ́ ẹ jẹ, ẹ dẹ̀ sí bẹ̀rẹ̀ sí ní káwọn ọ̀rọ̀ ẹgbẹ̀lẹ̀ ẹ kàn ń gbogbo ẹ̀ látàwọn ẹ sọ oúnjẹ tẹ́ ẹ jẹ jẹrẹ. Wait, sorry tí like I'm a professor emeritus. Tí mo bá jẹ irú ẹ̀ ní owó, ó yẹ kó máa gbàdúrà, kó máa sọ pé orí ẹ̀ sọre because ìwọ náà wà lè di professor lọ́la. Kó yẹ, forget that one, I will give you tomorrow and everything will be fine. Okay? Lẹ́yìn àpòlé àbùkù ló pa ẹfẹ́ tẹ́. Ṣé máa sọ wọ́n tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ sọ́wọ́? Wèrè màmá já mi sí òhò, okay? Stop it. Don't do that. Àbẹ́rẹ́ màá ló ń sọ yìí. Ìyẹn lẹ́nu yín náà Professor. Okay, sáàdì bí mo ti fẹ́ mówó ló ti bù sọ́yìn. Ó yá. Mú jáde. Give me my change. Ẹyin àti tani. Sẹ́rí ẹ̀yin gọlẹ́ tún jẹ mí lówó. Ẹ̀yin gọlẹ́ tún jẹ mí lówó. Sọ́mọ kan tó ń sọ sá. Come back here.
Look at your yans. Stubborn yans. Wait, small yans they shake. Don't get big yans, Lele. Oje mini 15 naira. Professor Emeritus. Àlọ́ ọkọ mi. Ọmọ ẹlá. Ọmọ káre. Àbí bí ẹgbẹ́ mi àti ẹ yín ṣiṣẹ́ pọ̀ ni. Wọ́n ṣe ní kí n pé ọ ní. Kí ni aláàtì owó tó fi ránṣẹ́ sí mi. Wọ́n ti bá mi rí. Ọ̀kàrè. Iṣẹ́ rẹ̀ ò ní dìṣẹ́. Ò ní bá láyé fọwọ́ tì. Gbogbo bí ẹgbẹ́ rẹ bá ti ń náwó ò ní nájú ń bẹ̀. Ó ṣe ọkọ mi. Màlíkì. Ṣé bí ó ṣe máa ṣe títí tún lè jáde láyé rè? Ó sáfẹ́ kí n lọ́mọ ọmọ àbí? Àní gbogbo àwọn ọmọ ṣékìndì ṣáàdù àbí kílẹ̀ máa pè wọ́n ń tọ́ ń tẹ̀lé kiri. Mo ní wọn ò fẹ́ ẹlẹ́dàá mi ò fẹ́ ọmọ mùsùlùmí ni ó. Bá mẹ́yọ̀ kan wá lè. Sáwọn pé ibi táyìn ń gbé èmi ò lè gbé bẹ̀. Kódà bó bá fún lóyún ṣáàjì ọmọ bọ̀ àgbo lọ́dọ̀ tèmi ń bí. Ọ̀fẹ́ kí n rọ́mọ ọmọ mi tí mo èkú ni wọ́n ní kí kọjá báyìí o. Gbogbo àwọn obìnrin àdúgbò tí wọ́n lọ́kọ ni wọ́n fi mí ṣe yẹ̀yẹ́. Ìjọ́ wo ni ìyàwó ọmọ rẹ̀ ó wálé? Ìjọ́ wo ni ìyàwó ọmọ rẹ̀ ó wálé? Jẹ́ dákun ọkọ mi yóò ṣe fún ọ àbí ká lọ wá àyàn kan ni tí a lọ bọ́ wá àyàn ká má bọ̀ wá ó mú wá fúnra rẹ̀ dákun mẹ́jọ ọ̀pẹ. Buffalo soldier in the heart of America. Buffalo soldier in the heart of America. Why yo? Buffalo soldier. That is Bob Marley. Why yo? That is Bob Marley. Yeah, I'm good. Kò wá alájọ. Mo bóyá travel ni. Mo wà rán. Kí ẹ̀kan dẹ̀ wà wáyé wá tó lọ́mi lára tó wọ́n bá kàn dìbà tó wọ́n láyé láti báyìí wáyé wá bóyá jẹta 3 days ago kan ni. Wálé ẹ̀sìn lẹ́yìn mọ̀ pé lélẹ̀ wá. No, mo wà nulẹ̀, but there's something that happened. I don't want to see her, so that's why I am. But ìwọ náà gbogbo nǹkan ló máa ń rí. Ẹ̀yin náà ń sá fún yàn. Ó wà bọ́gàn. Yá kí ló ṣe mí? I'm not a woman. Ṣé mo tiẹ̀ fẹ́ rí yín? Ọ̀dọ́ ara wa. Ọ̀rọ̀ dọ̀rọ̀ àárín ara wa ní máa fọ́jú ló fi máa ń dáràn. Adájọ́ fẹ́ sọ kí ní ìfún ẹ mọ̀ fowó pamọ́ torí ijọ́ tí ó kẹ̀yìn nìkan òtijọ́ tá a pàdé yín bẹ́ẹ̀ pa bọ̀ọ̀lì àpò ẹ pẹ́ pàpò ìwọ àwọn owó kéékèèké báyìí ní mọ́ sarajọ ní mọ́ kó lè ti ara sọ́dọ̀ ìwọ àwa alájọ báyìí láìsí di ẹ́ńdìn á gbé fún yín gbọ́gọ́ndì padà ẹ̀rí nǹkan fi ṣe irú bẹ́ẹ̀ tí ń jẹ́ pàkáàkì yìí kò mú sẹ́ǹsì dáadáa wá ní màá sọ fún yín ti pẹ́. Ní sùúrù ń bọ̀ ló ti fẹ́ kù wọ nìkan tó ń pé kí n máa dájọ́ torí ijọ́ tó bá pè mí nìkan. Ìjọ́ tí ó bá kẹ́yìn nìkan ni kẹ́ ẹ mọ́ fowó pamọ́ tá à ń bá yín sọ nìyẹn. Ní sùúrù ẹ̀yin tálíkà lẹ máa ń dá àjọ. Ó gẹ̀ẹ́tẹ̀ ṣé wọ́n rí Mike Adénúgà kó dájọ́. Ẹ̀yin àti ẹ̀ wá tán. Kò lè dájọ́ kí lórúkọ ọ̀rẹ́ mi iná bàbá ọmọ David bàbá David. Ọ̀rẹ́ yín ni. Ọ̀rẹ́ mi my time frame èmi mo sì kọ́ ní àwọn ìwé kan ní mo kọ́ ní class. Èrìjọ́ gangan. Bàbá ẹ̀. Tọkọ àmọ́ náà dé. Mi ọ̀rẹ́ mi. Yá bàbá ẹ̀ mi ni ọ̀rẹ́ mi ṣe time frame mo kọ́ níwèé. Ó kàn irú wọn yẹn ò kí ń dájọ́. Wáyé tó ní kí n máa dájọ́. Àwọn ilé wa ń fara wé. Ní dájọ́ olówó ìdájọ́ tálíkà ló máa ń dájọ́. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ bàbá David ò nílò náà ní jẹ́ gbé wá àdúgbò yìí. Ọlọ́run ní jẹ́ kí orúkọ mi. Ẹ máa fowó pamọ́. Ọlọ́run jẹ́ kí orúkọ mi wọ inú ìwé burúkú tó kú lọ́wọ́. Ìwé ilé wa jẹ́ ìgbésẹ̀ fẹ́ sẹ̀sìn awọ́rò máa wọ ìwé eléyìí ṣé ìwé gidi rè. Ìwé àjọ tèmi lélẹ́yìn. Wàá tọ́ ẹ tó lówó tó kéré jù mí ló ní 50,000 níwèé tẹ̀ wọ́n kí lè bá mi sọ ṣé kò lè mú kúrò. Àwọn olòṣì lẹ́ ń kọ orúkọ wọn síbẹ̀. Ìwé tẹ̀ ń wò lọ́wọ́ mi àwọn olóríire àwọn táyé wọn ti dà mọ́ yágẹ̀ kan lówó ní some years ago
UK ló wà ní America. Come again, son, what? 5 years ago. Look, máa sọ nǹkan tó bá mọ̀. Tó bá yẹ pé ìlú òyìnbó ló wà ló ti sọ òyìnbó tí ó correct. Wọ́n máa bẹ́ orí ẹ̀ ni. Nígbà pé àwọn professor ẹ fẹ́ bọ́ìn fún mi, ẹ fẹ́ bọ́ìn. Okay, boys ló fẹ́ kí n spell. Olódo ni ẹ́. The spell is BOKYRC/LYK34596. That is boy. Ẹ wo bàtẹ́ àjọ mo ti mọ̀ yín. Bàtọ́ lé burúkú yìí náà ni. Iṣẹ́ tẹ àwọn oníkíní. Kí ló lọ? Ẹ wo bọ́ǹsì tẹ̀gbé lọ́wọ́, ẹ wo bọ́ǹsì tẹ̀gbé lọ́wọ́. Ẹ wọ aṣọ tẹ́ ẹ wọ̀, kí lélẹ̀? Ẹ gbé bọ́gán ní váíláàtì. Stop it! Wo bàtà yìí, máa insult ẹ o, ó ju ẹ lọ o. That is, lọ́nlùgà ló wọ bàtà last. Ta ń jẹ́ lọ́nlùgà? Ọmọ lọ́nlùgà, kò myself. Ẹ ní sùúrù ẹ mọ̀ fowópamọ́ là ń sọ fún yín. Okay, mi ń dá. Lórí ìjọ tí ó kẹ́yìn, kí ló dé dá? Mi ò dá. Mi ò lè dájọ́, Ọlọ́run ní jẹ́ kí n dá. Ṣé bí wà ní bàtà kan mọ̀ ń lò? Ẹ dákun sọ ẹ kírò ẹ máa sọ̀rọ̀ sí mi. Look at your phone. Kí ló mú? Fóònù tó ń lò látijọ́ ẹ. Ẹ má Android mi jẹ́ o. Android. Android phone, Android sẹ́yìn camera. This one is a phone. This one is not a phone. Look at it. Then, Ṣé àwọn ohun ni? Mo ń gbọ́rùn kankan nù kan ni. Ẹ má bá Android yẹn jẹ́ o. Ẹ má bá Android. Look at you. Fake life. 7 tó fi ń gbà wọn rè. Android ló bàjẹ́. Ó kàn ń lu àwọn èèyàn jìbìtì. Èmi ti ká ẹ o. Ọmọ Ìbàdàn tí ò lè sọ Ìbàdàn. Àjẹbá mi fọkàn balẹ̀. Kò sí yẹ kó ṣàbọ̀, ó fẹ́ gàrà. Kò sí yẹ kó ṣàbọ̀, ó fẹ́ rà. Wait, bike. Oh God. Tọ́ bá ju government nation. Now, ẹ jẹ́ ká máa kọ́ ẹ̀kọ́ tó dáa. Now, ẹni tó jẹ́ professor, ó kàwé débẹ̀ ni. Tó bá jẹ́ pé iwájú ọlọ́pàá lẹ wà bẹ́ẹ̀, ẹ lè máa bọ́lọ́pàá sọ̀rọ̀ kẹtàn ignition. It's not done. Báwo ni nǹkan? Professor. My neighbor. Nítorí pé àjọ à ń gbélé tí mo fún ọ ní attention. That's why you are talking like this to me. Wait. Ẹ máa gbọ́. Papa Sebile, sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ lọ́kàn èmi tí ń wò pé ọlọ́kadà ẹrù bag máa wò lélẹ̀ báyìí. Because ó jọ ẹni tó máa ń ṣe ẹ máa gbé sínú polybag akọ̀wé ẹ máa dá wọn lóhùn. Ẹ máa kó fún wọn lógún wọn máa rò pé bọ́ǹgbà tẹ súnmọ́ máa rí pé Baba Sebile, give me a ride. To where? Side Bodija. Side Bodija? 400 naira. Baba Sebile? What you say? 400 naira. Baba Sebile? And charge me. Who are you? Ṣé fẹ́ gbowó lọ́wọ́ mi ni? Now you buy fuel for me? My neighbor. Neighbor. So because of my neighbor, I no go collect money from you. Neighbor. Now you buy machine for me? Hey, look at my neighbor. Kí wàá láwa wà nílé ìtajọ ń gbé fún? Mo kàn fẹ́ rí one of my colleagues tajọ jáde ní UI. Mo jáde ní UI. At the same time, mo jáde ní Ifẹ̀. Mo kàn jáde papọ̀. Ẹ jáde papọ̀? Ẹyin ọkàn mi. UI kò lọ ra machine fún mi, fi òsì ra machine fún mi. 400 naira lówó yín. Màá ń ṣeré pánìjọ́ ò lè gbó lọ́wọ́ níbọ̀ ẹ̀. Ọbẹ̀ ń gbé ọlọ́fẹ̀ẹ́ ní báyìí. Makon. Baba Sebile náà. Ẹ má wọlé, ẹ wọlé máa gbé. Neighbor, I'm your neighbor. Ẹ wọlé. So I'm your neighbor. So ilé ọlọ́run. Ṣé fẹ́ bá machine mi jẹ́ ni? Ṣé fẹ́ bá machine mi jẹ́ ni? Irú orí burúkú rẹ̀ ń bá ti ná. Ṣé fẹ́ bá machine jẹ́ fún mi ni? Àbáyé yín fẹ́ bàjẹ́ ni? Ṣé fẹ́ bá machine jẹ́ fún mi ni? Nígbà tó dáìmọ̀ pé ẹni wéèdì, ewé fẹ́ bá machine jẹ́. Baba Sebile, torí pé o gbowó lọ́wọ́ mi ò fẹ́ pa mí. Torí pé mo ní kó gbé mi lọ́fẹ̀ẹ́ o fẹ́ pa mí Baba Sebile. Kọ́bẹ̀kẹ̀. Baba Sebile. O fi ìbò fà mí. O fẹ́ pa neighbor. Ọlọ́run fi ìbò fọ̀. Neighbor wèrè wo ni ọ́? O fẹ́ pa neighbor ẹ̀. Ọbẹ̀ ń gbé ọlọ́fẹ̀ẹ́ tẹ́lẹ̀ ni. Ọkọ ẹ̀ ọkọ lọ́hùn. Màá rà wọn tó. Bọ́sí mi ẹ̀kọ́ bá mi gbé màdínà ro. Yes, o wọlú gbé màsí mi ṣubú. Ọbẹ̀ bá yé mi jẹ́ mi. Ọ̀rọ̀ professor. Bá mi gbé màsí mi náà ro. Ọ̀rọ̀ professor. Gbé màsí mi náà ro. Tó bá jẹ́ sójà ni mi ò máa tì mí. Màá pààn junior pẹ̀lú ẹ o. Màá pààn junior wà fún bábọ́ o. Tó ọ̀pọ̀ fẹ́ rọ́ọ̀bù mi fẹ́ gbọ́kadà lọ́ọ̀ mi ni. Ọ̀kẹ́ pé wọn, mo fẹ́ ra àwọn union yìí. Má wọ rìn sẹ́pù. Màá tiẹ́ léṣe o. Oh my God! Níbi báyìí, wàá jẹ́ kó mi náà mọ̀ pé mo mọ̀ yàn. Ọmọ yẹn náà lọ negotiate ọ̀kadà lọ fẹ́ sanwó. Baba Sebile. Gbéǹdì.
bọ́ máa gbé mi o. máa gbọ́ dúró báyìí o fọ́ọ̀mù má jò ṣùgbọ́n fọ́ọ̀mù o. iṣẹ́ tó gbé mi náà pọ̀ bàbá ṣẹ̀mílẹ̀. jáde ẹ̀ báyẹn jáde ẹ̀ fọ́ọ̀dẹ̀ náà rẹ̀ sọmọdé owó jáde ẹ̀ sí. mọ tẹ̀lé yóò mọ tẹ̀lé ọ bí ifo kírímù ni. èwo ló fò ẹgbẹ́ pé ọ̀sán. sáplé. èwo ló jóró ṣíbò ni wọ́n ti rí tó ti rí double six. ta ló ń fún ẹ double six. ọmọ mi tọ́ lọ́wọ́ fídọ̀. ó ti ṣọlẹ̀. ẹ má lọ pressure mi o. ìsinmi mọ̀ dàda kú dà ń sí olú ẹ̀ ń dókòlò káàkiri. ọ̀ya. ẹ̀ méjèèjì wà ń gáǹgì. ẹ̀ wà ń gáǹgì lé lórí. ọ̀ya. mo gbé yìí. Ode. Ẹ dúró náà. Kí ló máa ń ṣe yín náà? Ń jàmọ̀lá o. Èmi náà rà. Ẹ sì máa sójú ọbẹ̀. Wo ilá rẹ̀ ń tiẹ̀ fáìn. Ó ṣe wo ṣé láàánú iṣu ni. Láàánú ọ̀gẹ̀dẹ̀ ni. Ṣé lè sì? Bá fún mi ńlá fún méjì kó o sì bá sọ lẹ́ran ọlọ́rà. Ó yá fún mi lámọ̀là méjì. Ẹran ọlọ́rà méjì ìsan méjì. Ṣùgbọ́n padà wá gbowó ni o. Owó tí ń bẹ ń bí owó àjọ ni o. Táwọn. Ọjọ́ kìíní àná gbèsè tẹ́sí jẹ kùdé níye tí ìsan. Ṣé mo ti níbi má ti gbowó kọ́mílí láńtà mo ní ìsan pọ̀. Ìta fún yín. Ìwọ náà mọ ọkọ lẹ̀ sáà jájèjì rẹ ni èwo ni. Kọ́mọ kó sí ara rẹ̀ lọ bí ọba ta. Èwo ni sáà jájèjì. Kọ́mọ lọ. Èmi ọ̀rà ń jẹ ń tèmi. Sukuro ráìsì fẹ́ẹ̀ dé. Tó ń jẹ fẹ́mi oje. Kọ́sítọ́mà àmàlà mélòó lẹ fẹ́? Mo ṣe lè yóò ka 15. Kọ́sítọ́mà kí ló dé? Láyé Tinubu yìí, àmàlà méjì ẹ̀rọ kan ni yóò kà. Bẹ́ẹ̀ni. Àmàlà méjì péré. Bẹ́ẹ̀ni. Ìwọ ọmọ yóò ní bẹ̀rù Ọlọ́run. Àwọn bíkìlà ń dúró dé mi lọ́ọ̀kan jàre. Orí mi á dáa fún ẹ, kò tún mọ rí pé ṣáka má là wá. Ó dá méyìn wá. Kò sáà ti ẹ̀jẹ̀ àpílẹ̀ àyè Ẹ̀yìn ti dá. Méjì, orí mi ó dá o. Orí mi ó dá o. Orí mi ó dá o. Bàṣíà orí náà bó ṣe yọkùnú ni. Omi ṣe wá pọ̀ jù lálọ́ báyìí, ilé ahóró mẹ́ta lélẹ́kẹ́. Ìwọ ọmọbìnrin yìí. Wo ní ọbọ̀ ọ̀fọ̀bẹ̀ sí yín ra kọ̀ lọ́bẹ̀ sí. Kí n tiẹ̀? Àníkó. Ó ṣe jẹ gbèsè lọ síwájú, má kórí burúkú ràn mí kẹ́. Èló ní 300 naira. Àní ọmọ parí. Orí bẹ́ẹ̀ 50. Má ṣépè fún ẹ. Ẹ bàbá àti máa ń ṣe náà ń ra kọ̀ lọ́bẹ̀ sí. Nítorí ìjọba gbèsè. Ọmọ ọlọ́mọ ti gbọ́n. Àwo omi lélẹ́yìí. Ẹ̀mí tó kú jẹ gbèsè ní ọ̀sán, àní oníọ̀bọ̀ ọ̀fọ̀bẹ̀ sí yín ra kọ̀ lọ́bẹ̀ sí. Kò sẹ́ni ọ̀kan lé kó gbáriwo orí ibú rẹ lọ. Bàṣíà sọ̀ ń pamọ́ síbẹ̀. Ẹ ṣeun o. Kíra ẹ orí ibú olóúnjẹ òfò. Wàhálà kìíní kan sàn ni àmọ̀dún. Ó lè gba àbí let's correct it. Ìwà títa ní ọjọ́ tí ẹ no down ọjọ́ ẹ̀sùn òní bọ́jọ́ kan rẹ̀ wọ́n náà kú mọ́ jẹ́ téèyàn. Bí ó ti ẹ̀pá rẹ̀ ní ọ̀pá rẹ̀ ní ó bu eléyìí. Ọba ti bí ìyá aláìjà ìdàkùn jẹ́. Bàṣíà mọ́ bo. Tẹ́dùmarè yàrá jọ yín dé o. Wo ọ̀bẹ mi dáadáa o. Ẹ̀yin ò mọ̀ jó jẹ lọ lẹ́ǹjẹ́ hàn. Ẹ ti ẹ̀bẹ̀ mi dáadáa lónìí. Bẹ́ẹ̀ báyìí pé tówó àjọ yìí ń ló débi ọ̀pá mi lónìí. Káàdì yín dà. Wọ́n jẹ mẹ́ta alẹ́ tẹ̀lé Bàṣíà bá ń fún káàdì mi. Eléwo ló máa kí elé fún ẹ̀ pẹ́ wọ́yẹ́dẹ́sàn ní kọ́rẹ́ o. Ta ló máa kí kíni? Wo gbà. Ọmọ máa kì í tí ń bà máa kí ẹ mọ́ gbé pé o. Gbà. Ìyín jáde mélòó ni kọ́? 5 nù mo jẹ mẹ́ta tẹ́lẹ̀ bá ń kọ 2. 5 náà ni obìnrin náà máa kí. Èmi ò ní lè ṣe 5 lẹ́ni 2 ní ń dà. Ṣẹlá kó 2 àbọ̀ tó kù. Tẹ́ gbè pé àjẹsẹ́ sanwó ni gbogbo owó tó yẹ kẹ́ fi dájọ́ lẹ ti fi ràmàlà jẹ tán. Ó dá yá mi, ń dá padà fún. Olóúnjẹ òfò. Ẹ gbà. Gbogbo owó ojoojúmọ́. Oore 2 ni. Eléyìí tó kù báyìí àdàlú ni lálẹ́. Báńkọ 5 o. Báńkọ ẹ̀yin ayé ẹ gbọ́ o. 5 mo ní ó kọ fún mi. Ọjọ́ máa gbowó. Já play. Mo ń bọ̀ jẹjẹ náà. Jíjáde mi, ẹ ló ya sákì bọ́lẹ̀ wà. Mo ti fẹ́ dáná dẹ̀. Àjọ mẹ́rin lẹ́dá fún mi jẹta. Àjọ mẹ́rin lẹ́dá. Ọmọ orí mi ti fẹ́ mọ lọ́ọ̀sì díẹ̀. Fi nǹkan. Nkọ́lé alájà 4. Lóòótọ́ mọ̀ tiẹ̀ ni. Wá bá ń wò. Jẹ́ ń lọ pé torí ìtì rí látàárọ̀. Ó yọjú ìta. Náà pé. Ọjọ́ mú káàdì Olóore wọlé nìké fi gbogbo ọwọ́ jẹun. Gbogbo owó làwọn eléyìí ti fi jàmàlà gan. Sọ ti bá ń kọ 5. Ọwọ́ 5 mo mú. 5 ni o bá máàkì. Sẹ́mi tó jẹ gbèsè kọ́ ní òsàn ni. Wàláì. Dákun bá ń wá àmàlà. Ọwọ́ mélòó lẹ fún mi? 5 ni o mo jẹ mẹ́ta alẹ́ tẹ́lẹ̀. Wọ́n bá ń kọ 2. Ṣé ó gbè pé àwọn àjẹsólú ayé ọ̀nà ń jà bẹ́ẹ̀? Sọ lè bá ṣe àmàlà. Èmi tí mo ní kọ́ ọgbọ́ ẹbẹ̀ sí kí n ra kọ̀ lọ́bẹ̀ sí sọ́ọ́ dá mi lóǹdì sí. Máa wò tí ẹ sì fúnra. Ọmọ Ìbàdàn
láṣẹ bílì. Ìyá Sarah báwo ni ilé ìsílẹ̀kùn wọ́n ti tì mí mọ́. tì mí mọ́lé o wọ́n ní apá lóde ta lọ lánàá. wọ́n là pẹ́ ni mo ti sọ fún ìyá sọ́ọ̀lì àpẹ́ káyọ̀tì mọ́ ilé òun ló yá dúró díẹ̀ sí i ló bí ọ̀rọ̀ ṣẹ̀dílì ló sì ti tì mí mọ́lé. èmi ò lè dáwọ́ kankan lónìí o ọkọ mi ò fún mi lówó oúnjẹ kò síbi tí ń tì lówó tí ń dà. ó lè jù bẹ́ẹ̀ lọ. wà yóò mọ̀ wá wá ìwà yóò dára. ibi kan sí ìrìnàjò náà bá táyò ní wáyé ìtìyàn bàbá ṣe ìbílẹ̀. ṣé tí mò ń sọ yìí ọ kó lọ mú fún ìyàwó iṣẹ́ báyìí kó ní mo ní kó gba sí tẹ́nàntì àti ìyàkóyó part 2. bébí ìyàwó iṣẹ́ tí ń gbé nílé àwọn ìyá Sarah ni. òun náà ni mọ̀ pẹ̀ mọ́ ìyá bá wo. ó tiẹ̀ pè mí pé wá jẹun. wá jẹun. ṣèbílì. ó yà mí náà. ṣé ọmọ kó mú nífẹ̀ẹ́ bàbá rẹ̀. tó wá dábí bàbá rẹ̀ ṣe ń ṣe níbi ẹ̀ràn tí ó ń ṣe níbi ẹrú tí ń ṣe ní mọ́lé. tó dàbí ní ìsìn tí ìbá ṣe wọ̀ tó sílẹ̀kùn ní ìsìn ìní ráyè ìní ṣe nǹkan kan mo sáà ń gbọ́ tí gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn ilé ìrí nǹkan kan sí sọ́dà bó ṣe tì mí mọ́lé. kí lẹ́yìn náà sí. mi bọ̀ wá mẹ́gbà tó ní mo pẹ́ wọlé. pọ̀ ẹ láti bò. láti bí ọmọ tá a lọ wò lọ́sípítà. ẹ lọ jọ̀fọ̀ lọ́mọ ẹ̀ǹdẹ́ ní aago 9 ni. sọpẹ́ yìí. ẹ lọ yayọ ọmọ ẹ̀ǹdẹ́ láago 9 kí ló fẹ́ gbé bá mi jẹ́ ń lé. wíwọ wà nílé wọ́n yà tó bímọ bàbá rẹ̀ ó sì lọ ra kò lọ bẹ́ẹ̀ ọ̀fà tá ti ń bẹ nílé ó fi sí. ṣùgbọ́n ti fún yín lówó kẹ́ dáná lẹ̀ fáwọn kẹ́ tó dé. wọ́n mọ̀ síbẹ̀síbẹ̀ mọ̀ pé kí bàbá rẹ̀ ó náà ṣe níbi ẹrú sórí wọ́n mọ̀ pé ìwọ ni ayọ̀ bàbá rẹ̀ dákun bá ń bẹ̀ ẹ̀bẹ̀ tí mo ti wà fẹ́ kó bá ń bẹ̀ lásìkò yìí ni à ń lọ mítìn bó bá dọ̀tún la kó jẹ́ ráyè lọ gbogbo ìgbà ilé lọ mítìn ìmọ̀ tí ó ṣẹlẹ̀. kódà mo ti gbọ́ ń gbìyànjú tèmi ọlọ́run ní kẹ́bẹ̀ kan jẹ́ bàbá mi gbọ́ jí ń gbádùn ilé mi náà. ọmọ lọ́wọ́ kan síbí kan. tó mi gẹ́ ló ṣe wà yìí. ní màá bọ́ sí ìrẹsì lálẹ́. ẹ sọ. ní sí ìrẹsì fún ọ lálẹ́. ń jẹ ìrẹsì lálẹ́. bọ́dí kọ́kọ́ ìfẹ́lẹ́ ìgbẹ́nu bú lálẹ́ náà. fún mi síbí kan kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹgbẹ́ mo fẹ́ fún yín ṣùgbọ́n ibi yẹn ń pa mí náà. ìyá sọ́líà kó sì bọ́ tajà rẹ̀ ṣé fẹ́ sọ pé ìgbóhùn mi ni ìyá sọ́líà. èwo lẹ ń wò mí sí. àǹtí àmìdá sí òsì. kí ni òsì ẹ jọ gbogbo kẹsẹ̀tì mi tó wà lọ́wọ́ yẹn bá mi kó. ṣé ni wọ́n ń pariwo sí. mi ò ṣe ní pariwo. ó dáa ìyìn tí ìwò tán bí má ti wò tán yìnbá yín kò ránṣẹ́. ẹ padà síbí kí lẹ tí wò tán ẹ rò bí àmì ọmọ gbogbo kan tẹ̀ ń ṣe ni bẹ́ẹ̀ bá ṣe ń wò tán lẹ ṣe máa fẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. ọ̀rọ̀ tẹ́ ẹ sì sọ yìí ṣé ẹ sọ ni àbọ̀ jábọ́ èmi ò wo fíìmù tán yìí tó wá fẹ́ lò mí nítorí kíni ṣé mo fẹ́ sí fídíò club ni. ẹ jẹ̀bi. ẹ jọ torí Ọlọ́run ṣé Nàìjíríà kọ́lẹ̀ wà sẹ́yìn ò mọ̀ pé kò sí náà ni. kò sí náà. àbí ńgbà tí iná bá lọ tó wá mọ́ DVD lẹ́nu ṣé kí n gbé DVD wá fún yín. àjọ wà ládùúgbò yìí ni o iná tó dé mú dé ní ṣọ́ọ̀bù mi náà ni wọ́n mú dé lé yín. ṣé náà tí yín wá wà ṣé náà wà kò sí wàhálà ẹ mọ̀ lọ tó máa ti múná dé rọ̀lẹ́
yín yọ lẹ́nu dvd yín wà fún yín bí wọ́n bá sì múná dé ìmọ̀ gbé dvd bọ̀ wá bá yín. ẹ padà síbí ìyá Sarah ti wá rojọ́ fún mi gbogbo bẹ ṣe ń pin kiri ló ti sọ fún mi so ẹ wọnú lé lọ eléyìí tó kù ní kẹsẹ̀tì mi ẹ bá ń kó síta. ẹ wá ní sùúrù ṣé bẹ́ẹ̀ ti sọ ti yín wọ́n ti wá parọ́ mọ́ mi lọ́dọ̀ yín kò sí tí mo fẹ́ sọ mọ́ yín lẹ́nu ọ̀rọ̀. bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn. ṣùgbọ́n ìyá Sarah náà wà gbádùn mi tó ìyá Sarah ló fẹ́ dàrin èmi àti yín rú bá ń o. kí ló wà láàrin èmi àti yín tẹ́lẹ̀. èmi ti mọ̀ pé ìyá Sarah ni ó wà àròjọ ṣé ẹ rí ọmọbìnrin aproko ni o ọmọbìnrin tẹ̀ ń wo túlétúlé ni. kí n tẹ̀mí bàbá ti túlé tẹ̀mí bá túlé tí yín ó fẹ́ yín ni. ẹ mọ̀ wà bínú ìmọ̀ kó ti mú lámbà mi lẹ̀ ẹ mọ̀ wọ̀rí ìrè kó ìtókù wà fún yín ṣùgbọ́n ìyá Sarah gbádùn mi tó. ìyẹn ọkọ èmi ẹ wọnú ilé lọkẹ lọ bá mi kó ilé tó kù wá. mò ń bọ̀ ìyá Sarah lọ sábà. ẹ rìn lẹ́sẹ̀ ilé ìta ìsọ Yorùbá náà mú. ẹran sí kìíní orí wọn. ẹran sí kìíní ọmọ kí n lè jòkó. mo ń dáhùn apá kí ló dé tí mo kú ni. ẹ̀ ń sójú ìgbà tó bá tó ń kú ni kéèyàn tó mọ̀ pé ọ̀ ń pè kúkú ṣé bí wọ́n tiẹ̀ ní tó bá ń pò kúkú àlàyé ní dà. èmi wá jó. ìwọ ló ń fira rẹ̀ wò kú olùsí onífìlà bíi apẹ̀tọ̀ dákun ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ sọ ìkòsíbi tí n ti lè bọ́ sọ mo tún ti wọ́ wá sínú òrùn nísìn kọ́rọ̀ nǹkan bá mẹ́tì làákà yẹn papọ̀. ẹ dákun kí wàá ní tiẹ̀ ọ̀rọ̀ tó ní ọ̀pọ̀lọpọ̀ tó ní òsì máa káwọn ọmọ rẹ̀ nulẹ̀. tẹ́mọ́ bá ti lójú òkú báyìí kò ní ṣeré sá. òpó kí ló ní. àwọn ọmọ mi ti ní tírẹ́sìsì lẹ́nìí tí wọ́n gbà tí ó fi dà. ọ̀rọ̀ lórí ọ̀kadà tó ń sọ wọ́n kọ́ ní ọlọ́wọ́ ni sọ́mi kọ́ ọlọ́mọ rẹ lọ́wọ́ ni ọyá mọ̀ ń gbọ́ o alábàárù kó fàjọlẹ̀. èmi ọmọ kéèyàn dàgbà tó báyìí kọ́mọ́ ní kókó pàtó iṣẹ́ kan tó fẹ́ ṣe ẹni tí ń ṣiṣẹ́ tí ó ti dà fún nìkan ló ní yóò pò abẹ́lẹ̀ tí ìwọ tó ṣe nǹkan kan tó yẹ pé ọwọ́ bísí pẹ̀lú àwọn ìyàwó ilé tán rọ̀ṣọ́ mọ́ yanu Ìbàdàn yìí ẹ wà dánmọ́ tẹnubọ́lẹ̀ sọ́sọ́sọ́sọ́ mi sọ́kísọ́kísọ́ bọ́ lọ lẹ́nu ẹja ọmọ sọ̀rọ̀ ọlọ́rọ̀ káàkiri ìwọ gangan ilé ayé rẹ sì wà ń bẹ̀ ó ní di amendment ó sì bísí pẹ̀lú ọ̀rọ̀ ilé ayé rẹ kí ni tí ń fíìsì gangan lórí ọ̀rọ̀. apá kìlọ̀ kan káyé mi sẹ́mi kí mo láyé mi ni mò ń jókòó táwọn obìnrin ìyàwó ilé síyàn ní business pẹ̀lú tiẹ̀ so láwọn ìwé tí mò ń jókòó wọn lálùbàdàn kájú ọlọ́kadà lọ sọ́dọ̀kùn sóò ní òòpù ni sọ́mọ̀ pé bọ́ọ̀dì báyìí lọ́kadà ń jẹ ni tó o bá wọlé pa báyìí awọ ara rẹ yóò sì yá tó bá dàbí ọ̀rẹ́ mi tó pé ọgbọ́kàn lọ tó lóun ọjà dì tó lórí burúkú gbà ń dì ó tún mú àràgọ́ ọlọ́pàá ó tún bọ́ ọlọ́pàá o wọ́n tún wá mú lọ bí ẹ sì ń yẹ ọpọlọ wèrè wò ó tún mú wọn bẹ̀ sọ̀rọ̀ pé ọ̀rẹ́ mi lọ tẹ̀wọ́ kẹ́yìn sórí Ìbàdàn tá a wẹ̀ aago mẹ́rin wọn rẹ ní máa soge ìrọ̀lẹ́ oge ìrọ̀lẹ́ lóge Ìbàdàn ìrọ̀lẹ́ náà máa wẹ̀ ìrọ̀lẹ́ máa fọṣọ gbogbo yìí wo bó a bá rọ́bìnrin Ìbàdàn yọ̀rẹ̀ dúró yọ̀mọ̀ wòran ní kí wọ́n fi sọ sọ́bọ̀ndì wọ́n kàn bá ara àwùjọ kọ ni ọ̀yà tó wá sọ mi tó wá kù ní kọ́ sọmọ. tí n bá understand the part of the body tó ń kà látàárọ̀ alẹ́ lẹ mọ́ fresh. lẹ́mọ̀ ní Ìbàdàn ní oge ìrọ̀lẹ́ lóge Ìbàdàn. tẹ bá ti ní pàrọ̀ nínú yín máa ń dùn. bẹ́ẹ̀ ni ní Ìbàdàn. ẹ ẹ bá wá ń wẹ̀ ń rọ̀lẹ́ ọwọ́ yẹ kí wọ́n wá jókòó kó o ṣe làákàyè pé ò ní bá abdul báyìí tó bá ní kó máa bá a lọ́bẹ̀ tó fi darúgbó bí ẹni waste time ni o even waste time waste life ọbẹ̀ waste life ara rẹ. àwọn obìnrin tí mò ń tẹ̀lé wọn sórí bí yàtọ̀ bí ibà ti ṣe bẹ̀ ń jẹun wọ́n ń ra sọ ọ̀nàwó fún mi níjọ́ ń bá lọ́wọ́ ra búlọ́ọ̀kù wọ́n bá ń kọ́lé mọ̀ ẹ̀kọ́ kan mi lóòdó ń lé lórí bẹ́ẹ̀ ni. èwo nù àwọn mọ̀lẹ́bí rẹ ní wọ́n ń fàyè ní ọlá tí wọ́n fẹ́ kó gbáyé gbádùn tí wọ́n fẹ́ kó gbádùn ara rẹ. èmi ọ̀mẹ́ tí ń dọ̀ láàmú o ìwọ lọmọ bíi tó o kí fádé tó gbàgbé èrùkẹ̀rẹ̀ o kọ́ ọ wá padà rè múrùkẹ̀rẹ̀ fún babaláwo bí tó ti fún ọ nísẹ́yìn kọ́ ọ wá fẹ́ ìrìnrìn kọ́ wá kó wá òròkè o kọ́ lọ bá gàdí bẹ́ẹ̀ tó bá ti wá rìnrìn àwọn ìlú bí ìgànnà ṣe pẹ́ntẹ́ ibẹ̀ ní kọ́ gbà lọ. sórí bẹ́ẹ̀ mi ṣe wà yìí bí tẹ̀sí bá tẹ̀là lọ́yọ̀ èmi ọmọ bẹ́ẹ̀ lómi lọ. sórí ọgbà mọ́tò débi pé mọ́tò ń pariwo ẹgbà mi ló ti fẹ́ bàtà. wọ́n ní ẹgbà. lórí pàrọ̀ advice rẹ báyìí rí ó ṣe dá wọ́n ká sọ̀rùn rẹ ṣe bẹ̀rẹ̀ sí ní ilé kankan. àwọn ẹgbẹ́ rẹ ní ṣágò sádà. sọ̀rọ̀ ṣe tẹ́rí sí. o ṣeun àwọn tó ń ṣágò sádà. bọ́lá ni obì tí wọ́n fòkúta fọ́ lẹ́nu ẹ̀jẹ̀ ìṣẹ́sì ti bẹ̀rẹ̀ tán tẹ́lẹ̀. alágbàfọ̀ kì í bínú omi ògùn dàbèdè ẹ káàsán o ẹ káàsán ẹ lẹ́ o. sírísìdì. wọ́n wá kí sí wọ́n bá ní ìsìn. wọ́n bọ̀ ẹ̀yin tó láyé ilẹ̀ ń gan nílé ayé mi bó ni. ẹ lẹ ìyá Sarah bó lọ́dọ̀ yín. adúpẹ́ fọlọ́run adúpẹ́ fọlọ́run. sí ò sí. àwọn ará lè yí ìkún kan. wọ́n sì ń lé wọ́n jẹ́ẹ̀dì. ìwọ náà tí mo ti ẹ̀bà ń lé dá ta lúdò. èmi ọmọ lúdò ta. nǹkan yín ń ṣe wàhálà yín ń ṣe àmọ́ mò ń ṣẹ̀wà lọ́wọ́ lórí iná ṣé ìfilẹ̀ ní káta. kò lè pẹ́ yín ìwà máa ń pẹ́ jiná ń tiẹ̀ lúdò táta ò lè pẹ́ rárá gbogbo àwọn ará lè gbogbo náà ti lọ ṣọ́ọ̀bù. wọ́n pẹ́ ṣé wọn àdélé tí ní báyàn kankan tí ó bá ń ta lúdò ní. èmi náà ó sì wù mí kí n mọ kọ́ lúdò wẹ́mọ̀ pé ìníṣẹ́. kò sí yé ṣẹṣẹ wàhálà. tèmi náà ṣe mọ́ fi pawọ́ dà díẹ̀ díẹ̀. Ọlọ́run ṣàánú àwa alábọ̀dọ̀ àyà wọn bára kì í ni. àbẹ̀sẹ̀ wá ń gbé lúdò káàkiri náà ní kókó. nígbà tí wọn ààrẹ ni bá play lọ́dọ̀ mi ń kọ́. ilé tẹ̀ mọ́ ta tẹ́tẹ́. ẹrọ̀dù ọ̀rọ̀ lámì ọmọ ta tẹ́tẹ́. ọmọ ta tẹ́tẹ́. ìdí lúdò náà ló sì mọ́ ta tẹ́tẹ́. ẹ̀yin ò sí mọ́ play tẹ́tẹ́. bí àwọn ọkọ mi níyàn tí n bá ti rí wọn àmọ́ wọn ta bá jẹ̀bù wọn máa ń gbé lọ́wọ́ rọ̀lẹ́. ẹ máa ń gbé bàbá jẹ̀bù. ò ní sórí bí wọ́n sọ fún bàbá Sarah o. àwọn bọ̀dá mẹkáníìkì ni máa ń kọ́ mi tí wọ́n ní kí n fi 200 naira ta àbí 400 naira tí sì jẹ. ẹ mọ̀ jẹ. ń jẹ o mi ò mọ try kí mo tiẹ̀ rí tí ì sọ fún sídìí
Professor àti ìyá Wàídì. Kí ló ṣe wọ́n? Mo ṣe káwọn méjèèjì mú o. Ẹ̀ka wọ́n sọ̀rọ̀ mi. Wọ́n sọ̀rọ̀ mi. Sọ̀rọ̀ rẹ kí ni? Wọ́n ti jẹ́rìí rẹ náà sọ yín Ìbàdàn. Wọ́n fẹ́ra wọn. Ìyá Sarah. Ṣé torí ń tẹ̀sí gbólúdò wà náà? Ara o. Èmi ò fẹ́ bàjẹ́ o. Ìbàjẹ́ kọ́. Ìbàjẹ́ èèyàn nu o. Kí ni ìyá Wàídì ò rí lára Professor? Ní ò ṣeé ṣe. Ìmọ̀wé mímọ̀. Ìbàjẹ́ èèyàn lélẹ́yìí o. Ìbàjẹ́ èèyàn tí ìyá Wàídì bá ṣe fún yín kò wá ní kẹ́ mọ́ bá wọn jẹ́ káàkiri o. Èmi ọmọ aládé, èmi bá ìyá Wàídì jẹ́. Sórí mo ti mọ̀ pé ò ní bìlífù. Gbà tọ́rọ̀ náà kọ́kọ́ ṣẹlẹ̀, yín bìlífù. Mo wá tẹ̀ lọ́rọ̀ Yorùbá tó máa sọ pé téèyàn bá nífẹ̀ẹ́ sí, èèyàn mọ̀ kanra mọ́. Bó bá rò pé bá bu gan sẹ̀fù gan, èmi gan lè fẹnu sí. Wọ́n fẹ́ra wọn àwọn méjèèjì bí mo ṣe ká wọn pọ̀ rè. Wọ́n fẹ́ra wọn. Ẹ dùn náà o. Ẹ dákun kí ni ìyá Wàídì wá ní? Torí rẹ̀ lọ́kọ rẹ̀ sí mọ́ ṣiṣẹ́ káàkiri o. Àbí o. Ẹni ẹlẹ́ni ó lè mọ́ wálé lọ́sẹ̀ 5. Yóò sì mọ̀ fowó ránṣẹ́. Ní ọkùnrin tọ́jú rẹ̀. Ọmọ tó bẹ̀rẹ̀ fẹ́ ìyá Wàídì. Kí ni? Yóò sì mọ̀ bí Professor àìn. Kí ni ó ti ẹ̀rí lára Professor ọ̀hún gan-an náà? Tẹ́ pé wọ́n bá gbọ́n aṣọ wọn báyìí, ìdún ọmọ ọ̀rẹ́ bọ̀ ni àti dín. Kí náà rí lára wọn? Àmọ́ Ṣídí, o ò ní sórí ibú, o ò ní gbọ́mọ sọ́wọ́ èrè o. Nítorí ọmọ aráyé ò fi sí ọlọ́wọ́n ní bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ìṣàdúrà. Sórí bọ́rọ̀ bá bọ́ bá tiẹ̀ wá padà jẹ́ kínní wọ́n sọ pé mo sọ fún ọ o. Àbí náà lẹ sọ fún mi nísìn. Ẹ̀yin náà lẹ ń sọ lẹ́nu tí mò ń gbọ́ yìí. Ẹ̀yin tí mò ń sọ yọ tọ́rọ̀ bá di pé ọ̀rọ̀ kan ọ̀rọ̀ wọ́n lẹ́nu mi ló ti gbọ́ ni. Ẹnu yín náà mo ti gbé bí ìlẹ̀ ń sọ lẹ́nu yìí. Mo mọ̀ tí wàá dán àlàyé mi Sídí ọ̀gbẹ́ náà bí ọ̀rọ̀ bá di gbangba wálé àbọ̀n bá ń sọ láàrin ara wọn mọ́ ni mo sọ fún ọ tí mò ń sọ. Ẹ wò mo gba bílémù mi èmi ò mọ̀ pé yóò lè sọ. Ẹ lè tọ́jú síkírìtì sí mi lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ lè fàṣírí sí mi lọ́wọ́ èèyàn bọ́tébù ni mí o. Àmọ́ láti ti tẹ̀lé. Láṣìírí bó bá jẹ́ èèyàn bọ́tébù ni ọ bíjà bá ṣẹlẹ̀ gbogbo ayé ni ọgbọ̀n. Mo bá ń ṣe ni mo bá ń ṣe ni èèyàn yàwó sójà ni mí èèyàn òfò. Ó ní sọ. Mi bá tọ́jú kan sí mi lọ nítọ́jú rẹ̀ wọ́n kọ́ lè fún rán capsule. Àti ìdí máa ń sọ pé mi ò ní. Ọ̀dà àbò tí gbọ́dọ̀ wọ́n ṣe é. Ìyàwó ẹ̀jẹ̀ máa ṣe bí ẹlẹ́gùn. Wọ́n ń ṣe ni. Kí ni ìrìn wáyé? Kí ni yàn? Kí ni yàn? Ṣírí? Kí ni yàn? Sọ gbẹ́ nǹkan náà ni. Ẹ̀wà tí mo ní mọ̀ sí. Ẹ̀wà ti jóná. Bá sẹ̀bílì sí dẹ́wà tó bá jóná mọ̀. Mo dáná mọ̀ ń bọ̀. Wọ́n sọ pé mi mo wá òní dá. Mo sọ pé mi kò bá mi. Ẹ̀yin kọ́lẹ̀ gbé lúdò wá bá mi ni. Ọmọ kan tó ṣẹlẹ̀ pé dà sínú asẹ́ kó fomi sọnù. Kó wá tún gbé kaná padà kó o bomi sí ifi láìlọ́ọ̀nù dé kò sí ní tí ó ṣe mi ti dáràn bẹ́ẹ̀ mi ti kó bọ́mọ ọlọ́mọ. Aya Ìbàdàn lolúyọ̀lé ìyàwó l'Íbàdàn. Èmi wàá mọ tí ìyá rẹ wá pọ́n ìkàmọ́ kìíní báyìí kí lélẹ̀ tó báyìí bá ń ṣẹ́yọ̀ kan sí ìdarí ọ̀sẹ̀ wà ní. Wá dé látàárọ̀. Léèlú wà máa pàdé tí wọ́n á ń kú bó ìṣòro bí àìjọ fún wọn kàwé. Ẹ dákun ṣe jẹun ayò tí tó ṣe tán látàárọ̀ ni. Ó sú wa o. Bí ọba tá o gba àlùbáríkà ara ìsìtàn kan wá dọ̀ wà. Jẹun ayọ̀. Ó yá fi màkà kan sí. Àsáró kan láti pẹ̀ kó tó débi kankan láti sọ. Ká má bínú mà. Nígbà tó bọ́ àtàlùbáríkà ara rẹ̀ tán lọ́ọ̀sán àmọ́ gbéra nùbọ̀ wà bá wa. Dákun ní sùúrù èwo ni mo bínú olórí gbùgàn tí wọ́n gan sọ̀rọ̀. Ẹ dákun sẹ́mi tí ń ta ń jẹ fún sẹ́mo jẹ́ ìran ni àbí mo jèrè. Ẹ sì jọ ta ń jẹ mi tọ́kẹ́ tó mọ̀ ó olórí bú lọ́mọ lórí. Wá sáwà náà pariwo lórí ibà lóò lẹ́kọ̀ọ́ ó gọ̀. Gọ́gọ́. Ńgbẹ́ pẹ̀ ní tìyàn lójú atẹ́ ti gbóyún rẹ̀ ní Gọ́gọ́ ni. Sẹ́mi ló ń bá wí pé mo kọ́jú gbóyún ọ̀ pàṣán ayé ni. Ó rárẹ̀ ni. Ó dààmú ni. Ọlọ́run dojú àdúrà tí ọ ni. Èmi mímọ̀ bá wí bá. Olórí ibú tó wọ́n ti fi tọ̀yìn fẹ́rẹ́ fẹ́tẹ́ ti gbóyún báyìí tẹ̀tẹ̀ sáré wọlé ọkọ̀ ẹ̀ mọ́ kílèmù èjì. Sẹ́mi mo gbóyún. Sọ ọmọ èjì rẹ̀ ni. Kò ní dáa fún ọ. Sọ fẹ́ nà mí ni. Sọ fẹ́ nà mí ni. Àtàwọn orí burúkú lélẹ́yìn ni. Ó fẹ́ nà dáa. Ẹ fẹ́ mi ọ̀fẹ́ dáadáa náà lò ẹ̀yin náà àgbà tí ń gbọ́ bẹ́ẹ̀ sókò ẹ̀kẹ́ ẹ bá mi tán ṣe téèyàn bá fẹ́ jà ẹ bọ̀rọ̀ alẹ́ ẹ̀nàrà yín dáadáa láti mọ́ máa gbà èjì oṣù tẹ́ ń pé ní ìsìn oṣù tó kàn mí ṣé ẹ ṣe tán tẹ fẹ́ jà bẹ́ẹ̀ jà bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀rọ díẹ̀ yìí ẹ wò ó sẹ́wọ́n tán tẹ fẹ́ jà wò mí dáadáa ilé bàbá rẹ rè ilé bàbá tiẹ̀ ní ẹ̀dá ilé bàbá yín wá dà fún ilé bàbá ìyàwó l'Íbàdàn inú ilé mọ̀ mọ́ wa
ní báràkà bá sáré wá pè mí pé ìyá Sọ́lé àti ìyá Sára ń jà mo sá ń ṣe ọlọ́njọ́ wọn ti fọ́ra wọn lórí tí ń ṣe sáré bọ́ tàrí pé kí ni ìṣẹ̀lẹ̀ gan ń bọ̀ wọ́n wà nígbà tí gbogbo èyí ń ṣẹlẹ̀. lólè náà. èmi ọgbọ́n kankan ní ìlórun ayọ̀ lánàá wọ́n so mí mọ́lẹ̀ mọ́jú ni. kí ló ṣe. gbàṣẹ bílí ló so mí. àìsàn ẹran. wọ́n ní ibi tá a lọ lánàá wọ́n la pẹ́ dé. kódà mo bẹ̀ títí kò tú mi nílẹ̀ yá sí. ẹni ò sí ń bẹ lẹ́sẹ̀ ẹ̀wọ̀ náà. rọ̀rọ̀ wo ni kí ni yùn kí ló fẹ́ fààyùn fún ọ kìí sì wọ́n náà lóní ká dúró oúnjẹ tà ń pé ká bẹ́ wọn ṣe eré dáadáa ká tó mọ̀ bọ̀ lé ni. amọ̀wọ̀ mọ̀ pé wèrè lọkọ tó fẹ́. ó sì á mọ ọkọ bàbá ṣẹ̀bìlì ń wèrè. ṣé wọn sì wèrè ni. ó mọ̀ jẹ́ kọ́kọ́ mi ń pọ́ sí ọmọ ọkọ ya wèrè gan. ẹni tó bá gbé mi kọ́ lọ́sùn mọ́lẹ̀ wọ́n lọ́sùn mọ́lẹ̀. wo eyín dùn sórí bó ṣe wà báyìí wọ́n ti fún wọn lásọ lọ́gbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kódà gan wọ́n ti ní ọ gbé kinní ìdání báyìí pé sórí rẹ̀ báyìí wọ́n ti yàwòrán wọnú sísítẹ́ẹ̀mù ó mọ̀ jù bọ́ ń lọ. èmi ò mọ ariwo lásán mọ kàn ń gbọ́ ọmọ sáà fetí kò gírí èmi ò mọ pé owó rẹ̀ lè tó yìí. ọtí ẹ̀dá báwọn ó yẹ ó yá lọ pàwọ̀dà jámọ̀ lọ́bẹ̀ já lọ sí gbé borùn wa délẹ̀. èmi àti ẹ náà ni. ìbúwọ̀ náà pátánà mi. bí n lè rò pọ̀ gbádùn ọgbọ́n tí mo sọ mú bàbá ṣẹ̀bìlì so mí mọ́lẹ̀ kí n tún tẹ̀lé ọlọ́dún ìsìn kí n dé padà kó wá dẹrù mi ta àbí kó so mí mọ́lẹ̀ bí ẹran èmi ọlọ́run. ẹ mú tó bá dé padà náà sìn kò ní séjú kó tún so ọ mọ́lẹ̀ lọ ó sì lọ́wọ́ mọ́ lọ́rùn lọ́tẹ̀ yìí. àwọn ti dàbà kó kú lè fún lọ́rùn pa àbí bẹ́ẹ̀ kọ́ sórí sọ lóore lónìí ọ̀dà ṣe èmi ọlọ́. ó sì mọ̀ pé irú àwọn gbébo òun yìí kèé dùn ṣe ta ni màá bá fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ń bẹ̀ ń sìn tó sì mọ̀ pé tí bá máa fi hàn sẹ́lẹ́yà èmi nìkan wà máa dààmú rẹ́rìn ni ọ̀dà kò sí wàhálà èmi ò lọ bẹ̀ ń lọ fojú mi bàbẹ̀ jẹ́ tí bá sì ń bọ̀ ń bọ̀ má bọ̀ tó ti yẹ ń sì bọ̀ gba yúnífọ́ọ̀mù náà bọ̀ tó ọ̀fẹ́ yúnífọ́ọ̀mù wọn ni ó fẹ́ yúnífọ́ọ̀mù ọ̀dà tó bá ti fẹ́ wọlé báńkó àṣù mi báńkó wọlé lọ ò ní sórí bú o ẹni tó lè kó tó bọ̀ ló báńkó dání má gbàgbé ẹ̀ síta ò má jẹ́ wọ́n kó lọ n bá ti ń bọ̀ mú yúnífọ́ọ̀mù dání o wọ́n gbogbo ojú mi ní ìfimọ̀ ìyá báyìí ìwà upload rẹ̀ fún ọ. Sábàkújà mo dààmú bẹ̀rẹ̀ géètì mọ̀lẹ́tẹ̀ ibodè gbogbo ẹ̀ mọ́ kàn ń dààmú káàkiri. ọ̀sẹ̀ fẹ́ dààmú báyìí ni owó yóò pé ó dẹ̀ ló dààmú. àdàmú ẹ̀ mọ́ dààmú mi kí n mo tún ṣe. owó ní 1000 ó dẹ̀ kí ni apàṣẹ gbádùn báyìí. yóò ní 1000 mo sọ fún yín pé mo fẹ́ táyà mo sì já tíkẹ́. ṣé ìwọ sọ fún wọn pé tíkẹ́ẹ̀tì tí wọ́n fẹ́ gbà yẹn ara àwọn sítáàfù tán já tíkẹ́ẹ̀tì ló ní ọ̀kadà ni. ṣé ẹlẹ́ẹ̀mọ àwọn ọmọ burúkú tán kó sẹ́nu tán kó títì àwọn ọmọ burúkú tán bẹ lórí ìtàn wèrè níyàn tán bá bọ́ sọ́ọ́lẹ̀ báyìí tán bá gúnyàn báyìí ara wọn ò ní tí ì wálẹ̀ nígbà wọn ti ń bá mi fa wàhálà tó ti fẹ́ máa lọ́n lọ́wọ́ gbà mo sì sọ fún wọn pé Sábàkú ló ní báyìí wọn làwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan kan pé ṣé mo lè jẹ́ Báńkú. èmi ìsì wẹ́ni bá kú ìdí tí mo fún wọn lówó nù mo sì fẹ́ táyà mo sì ń bọ̀. so ìwọ lẹ sọ fún wọn tó bá gún ẹ kó mọ pọlọpàá bá kọ anybody. ẹ ṣé dìgbà tán bá tó gún mi kan tó fọlọ́pàá kó wọn ni. ẹni tó kún tiẹ̀ tán. ẹ ṣé ọlọ́pàá ò ní rẹ́jẹ̀ kan tó kó yàn ni. bàbá mo ti sọ fún yín pé kẹ́yìn gangan kẹ́ ẹ lẹ síkà mára ọ̀kadà ẹ̀yin lẹ sáwọn sík tẹ́ ẹ bá lẹ síkà ni kò ní sí gbogbo wàhálà wọn ò ti mọ̀ pé Sábàkú lórí ọ̀kadà yìí o Sábàkú táwọn kan bá rí mi wọn ò ní fẹ́ wẹ́ni bá kù ẹ ká bá mú ètò tọ́ sí mi bàbá ojú yóò ní bò òtútù àyà wàhálà pọ̀ yín ti fẹ́ mọ́ ògógóró mọ́ mo fẹ́ mọ́ ńlá wọn náà ti kó fẹnu jánlẹ̀. ó wo ló rù bí owó sẹ́míkọ̀ tí ò sì ṣe dáadáa. orí rẹ̀ tí o pé tó bá ti di jọ́ mi gbèsè tí owó tíkẹ́ẹ̀tì tó ló já àtowó tó sọnù ó fẹ́ táyà ìwọ ni kò máa rán yẹn. Sábàkú wàhálà pọ̀ ń gbòòrò mo sọ fún yín gbà má gba 1000 nínú owó tí mo kó fún yín kí mo fẹ́ máa jẹ́lé pẹ̀lú ìyàwó àtọmọ 77,000 wọn ta báàgì ráìsì dé. bàbá ní kò já ráìsì ní ọ̀dẹ̀ jẹba. Sábàkú gàrí gan wọn. gàrí wọn máa jàgbálù mọ́. ẹ̀yin ò gbọ́ tí ń sìn wọ́n ni. láwọn kìíní wọ́n bá dé ní ìsìn wọ́n wà ní ìsìn olúwa rẹ̀. ọmọ ìlà sùn lọ́kàn mi báwọn ó tún ọ̀tá mọ̀ ọ́n. Hookups ẹ káàbọ̀. mo kí yín náà. ẹ lè change. ẹ má bẹ̀rù. ẹ pẹ̀lẹ́ ẹ kú gbogbo rògbòdìyàn. nígbà ni. ẹ gbọ́n náà ewu wá lédè tí gbogbo ilé wa dábàá. àwọn ọlọ́pàá ni wọ́n ti wá rí gbogbo wa pátápátá. kí ló dé ta ló ṣẹ̀. wọ́n ní àwọn olóṣó ni àwọn ń wá. àwọn wá lólóṣó tí ń gbé bí. ẹ̀yin náà ni. sára yín yá.
ní sílé ni ìyá sí mo ṣe ìyá sọ́líà ni wọ́n ń jà wọ́n àtọ̀rẹ́ rẹ̀. ọ̀rẹ́ wọn o. ọ̀rẹ́ wọn gẹ́gẹ́ náà ni mélòó lẹ mọ̀ àwọn ni wọ́n ń jà nígbà wọ́n sì ń jà tán bọ́lọ́pàá ti dé nínú tí wọ́n gbé ìyá sọ́líà tí wọ́n gbé wọn yọ. kí wàá lẹ́yìn ṣe tán ọ̀gbẹ́yìn accomplish. wọ́n mọ̀mọ́ fèmí lẹ̀. no like adult méjì ń jà I don't understand. kì í ṣe adult ní ń jà ìyá sọ́líà àtọ̀rẹ́ rẹ̀ ní ń jà. ikọ̀ náà lásán jàre. àgbàlagbà méjì ni wọ́n mì. ẹyin náà ni àwọn ìyá sọ́líà nìkan ni wọ́n mú àwọn tó kù wọ́n tẹ̀lé wọn lọ station kókó wọn lọ wò. supporters ó ti yé mi. ẹ ṣáà rọra ẹ ṣíṣí ló ń ṣe torí ikú aṣọ́kọ̀ tẹ́ẹ̀kan rí mọ́gìdẹ́ yín náà jẹ́ wákàtí kan. ojú ọ̀nà kí ló tẹ̀ ń kanra lónìí. kí ló dé o. sóso òfin ni wọ́n ṣe fún yín lónìí. àwọn olóṣooṣù free fún yín. n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá di ẹ mọ́ rẹ́rìn wọlé ni àmọ́ ńgbà tẹ̀ ń bọ̀. ẹnu ló máa pa yín síngọ́ọ̀mù lẹ kó wọlé. ẹnu ló máa pa yín àti sídí. ẹ já lọ lẹ́yìn àpọ́njà. bàbá yìí. jẹ́ kó ṣì dànù jáde wo já lọ. ẹ wá ṣe é ṣe. jẹ́ bá yín kù. ebi wọn ṣe rí ná ọ̀dájú pé wọ́n ta toríjọ́ tí wọ́n bá ta wọ́n rẹ́rìn wọlé ni òṣòfin wọ́n ṣe fún yín lónìí ẹ ní gbádùn sórí wọ́n tọ́ mẹ́pà mi ń ọjà wèrè ni o. ewu rádaràda ṣé tó máa gbéyàn ní àbí fún rádaràda ṣé kò yẹ kó máa pa fún ẹ mọ́ ni àwa lọ sí station kó ṣe pé bóyá a lọ gbowó pẹ̀ o lórí ìjà olórí burúkú ìjà òsì kí ni tẹ́jọ́ ń fà wọ́n sì pè fún ọ ni gbogbo àwọn aráàlú wọ́n ń wọ̀ ọ lọ àwòsùnkún ó dẹ̀ ń wúrẹ̀ láwòrán rìn sọmọ etí mi ti kún gan. ó wo jẹ́ ń gbọ́rọ̀ jàre. kí ló ṣẹlẹ̀ gangan kí ló tó ń wọnú mi jáde tó ń ta mi kí ló dé. Ìyá Sọlíà. ẹ lóòótọ́ mo lọ police station dákun ṣe mo fàdíyà ni àbí mo ṣe yahoo o kì í ṣe pé ọkọ̀kùnrin mọ́ mi lórí mo fi lọ bẹ̀ èmi àtẹgbẹ́ mi jà tún fighting lọ́wọ́ àwọn ó bọ̀ bí ìgbà tí wọ́n bá dòkúta sẹ́nu ẹ̀rọ. kí n káwọ àtọkùnrin kó jẹ́ pọ̀rọ̀ ọkùnrin gan ló gbé ẹ dé police station ó sàn ju eléyìí lọ. bó dẹ̀ máa rojọ́ èwo ni go explain tire. ìwọ gangan tó ń sọ̀rọ̀ sára rẹ mọ́ ni ṣé kẹsì pé bó ṣe ń wọlé lọ́n jáde bó ṣe máa wọlé lọ́n jáde ṣé láàrin ọ̀sẹ̀ kan ó ní lọ police station tẹ́ ẹ̀ méjì. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ tọ̀dọ̀ mi yàtọ̀ iṣẹ́ ló gbé mi débẹ̀ torí owó lèmi ṣe lọ. nǹkan tó dẹ̀ gbé mi débẹ̀ ni pé tá bá já tíkẹ́ẹ̀tì lè dá wà lálẹ́ àtẹ̀ntó tẹ tíkẹ́ẹ̀tì àtẹ̀ntó já àtẹ̀ntó ta gbogbo ọlọ́pàá máa kẹ́ níbọ̀dì ni a máa lọ bẹ̀ mú lọ torí owó olùsíṣẹ́ ó yẹ kó jẹ́ torí oúnjẹ ni wọ́n sì lọ ìjà wọ́n tó jẹ fún yàn wọ́n tó jẹ àti sáwọn ẹbí rẹ̀ ò kọ́ ẹ ní sọ wọ́n kọ́ ẹ ògbẹ́ kọ́ ni àbí báwo èmi ló fi ṣe okay online lawa you can do anything eléyìí tí wọ́n ṣe online mọ́ ó fi ṣe kálàyọ̀ face to face mi ìbẹ̀ lẹ́jọ́ ẹjọ́ oúnjẹ wo ló wà ní tẹ̀lé báwa sí táwa lè jẹun. jẹjẹrẹ ni. jẹjẹrẹ. ẹlòmíì lè jẹ dààmú tí ó rí téèyàn fóònù báyìí tó ní sáré fún mi kí n jẹ. èmi ló máa ṣe jẹun fún kó sí wàhálà báwo ni àṣẹ bẹ̀rẹ̀ nù léyìn sọ ní wèrè ni ọ ni. wọ́n sì wà mọ wítáwì yóò mọ dọ̀rọ̀ lẹ́bi pé òun ní ètò ẹ̀ débẹ̀. fọ́ tí mo fi sí yóò dá o fọ́ ẹ̀ ló bàjẹ́ o lókun lè lè báyìí. sẹ́rù lọ́jà ilé tí mo tún ti wé ìṣòwò lé báyìí lọ́sẹ̀ ìbáyìí wọn kí ni ọlọ́mọ mọ̀ jẹ́ wọ́n sólúwò ẹ̀ dolo sí o tí mo ti fọkàn sí pé eléyìí máa jẹ́ ń ra wúbà inú máa ṣe wúbà nígbà ọ̀kadà mọ́ tí mo ti fọkàn sí pé mi náà ra mọ́tò òun máa ṣe wúbà mo wọlé tó máa ṣẹlẹ̀ sí mi báyìí. ọkọ mi àwọn ọ̀gbọ̀n wọ́n fẹ́ rí yín. náà rí mi. mo fẹ́ bá yín sọ̀rọ̀. so síkì tó sẹ́nu kùdùrù bí ó ń dé arúgbó ní tó bá sọ kọ́ sọ. olówó orí mi igi lẹ́yìn ọgbà mi odóògùn. odóògùn kọ́ àgbójẹ̀dí ni ṣé o wọ wèrè kí ló ti ṣe tí wèrè tiẹ̀ tí ó máa ṣàkíyèsí múdù téèyàn bá wà ṣé bójú ẹ̀ kan lọ lẹ́mọ̀lẹ́ sọ́pọ̀lọ́ ẹ̀ náà tó lẹ́mọ̀lẹ́ ni. rárá kí ló ń sọ pé kíní kan nítorí wàá fẹ́ sọ kọ́ sọ ṣé ojú ẹ̀ fọ́ nítorí ọmọ para kan mi báyìí. iná mo fẹ́ sọ. àbò wà nulẹ̀ bí nítorí ọmọ gbọ́ bí wèé tó mọ̀ ọ́n yá ni. ọmọbìnrin ọkọ mi iná mo fẹ́ sọ my honey ṣúgà tí bẹ́rù tí mi gbèsè ayé mi ìfẹ́ mi ọkàn mi. má múnú bí mi o ara ń kan mi o mo ti fowó ṣòfò lọ sẹ́yìn ní ìsìn ara ń kan mi o.
mo fẹ́ sọ fún yín pé mo fẹ́ jáde bẹ́ẹ̀ ṣe ni mo dúró sílé kò pẹ́ mi mọ́ mo sì sọ fún yín pé bí mo bá ilé lọ eléyìí ìní pẹ́ dé nígbà mo mọ̀ pé àsìkò ìdùnnú náà lẹ wà tẹ́ ń dùnnú lọ́wọ́ ni mo ṣe ní kí n sọ fún yín. ẹ bá jọ jẹ́ pé àwọn ọkùnrin máa tètè kú mo ṣe mà díẹ̀ ní báyìí àwọn obìnrin ń pa wá. ká ló fẹ́ pa yín. ìwọ yìí ìwọ yìí ló fẹ́ pa mí. bó ti ń ṣe ọ́ ni pé bí kí n kú kó jogún àga mi owó tí ń wọ̀ ní kó jogún bẹ́ẹ̀dì mi. fẹ̀kàn tẹ́lẹ̀ ní ẹ̀ ṣáájú mi kù èmi náà àti ṣẹ̀bílẹ̀ náà lájogún yín. wọ́n dá fún tọ́wọ́ aṣọ ayé ọfà tẹ́kìn wá o tọ́jú ọ̀run bá ti ń kan gbẹ̀gbẹ́ mi báyìí kọ́ máa lọ torí tí ìbá ṣe pé ọpọlọ rẹ ti lọ mo ń sọ pé para ń kàn mí ìgbà náà tó máa mú mọ̀ràn dáadáa wá ọbẹ̀ gbọ́ ìmọ̀ tó wọnú rẹ o ìmọ̀ adviser tí ń bẹ́ẹ̀ nu ọpọlọ rẹ tó ń sí ọ lọ́nà tó ní kó wá bá mi sọ̀rọ̀ lásìkò tẹ́ pé bẹ́ẹ̀ ti jẹ mí àti pé sórí tẹ́lẹ̀ mo dò pọ́tùn la ló parí ìṣèlè tó wà nù lé kọfí rẹ ó sì rẹ bẹ̀rẹ̀ báyìí oṣù kan ló lò àṣà rẹ̀ sí rẹ̀. ẹ̀rù náà sẹ́rù ni mí ní sẹ́rù ni mí ní ẹ̀ sì mọ ní kí ọmọ jáde mo mọ̀ dáràn. ọ̀nà tó dáfọ́ ló kọ́ ọmọ ni òṣìṣẹ́ tó lè gbọ́ lọ́ọ̀ mi torí ìràwọ̀ rẹ̀ gan ọ̀dà ṣé bójú ẹ̀ lọ ìmọ̀lẹ̀ sọ́pọ̀lọ́ rẹ̀ tún lẹ̀ mọ́lẹ̀ ni mò ń yàwé ní ìṣẹ́ wa ní pé o rò pé mo jẹ ni. ó jọ pé orí yín gan ò gbé tẹ́tẹ́ ẹ mọ̀ ta tẹ́tẹ́ mọ́ kì í ṣe dandan ẹ̀ tarí kẹ́ ẹ jẹ. sọ́wọ́ bàbá rẹ̀ mo ti bó ní mo fi ń ta àbí ìyá aláyẹ ló fún mi lówó tí mo fi ń ta tó fi ń sọ pé kì í ṣe dandan alábùkù tí a pé mo jẹ ilé ìdí mo ti fọkàn sí ní pé owó rẹ̀ ó tó mi ra mọ́tò tí fi ṣe wúbà. ẹ ní jẹ gan náà ẹ ní jẹ ẹ lè jẹ. sódà kí n nà kẹ́mi rẹ̀ bọ́ faranda wọ́n máa lóko ẹ̀ mọ́ mi lọ́ni o wọ́n yà kó wọ́n kan lọ sí èpè fún tí ò jẹ́ ń jẹ. Aya Ìbàdàn ni wá o Aya Ìbàdàn ni wá o bẹ́ẹ̀ bá rí wa lóde. Mo kí gbogbo wa pé a kú pàdé òní o kárẹ́ ni fún aládùn abẹ̀rẹ̀. ẹ jẹ́ ká díjú ká gbàdúrà lórúkọ Jésù. Sọlúwà lọ́dọ̀ bílì kẹrin o. àbó lórí ibú ni ọ ni ẹ jẹ́ gbọ́dọ̀ ń tóbi. sọ̀wọ́ wèrè sábẹ́rẹ́ ẹ̀kú kan bí tán ti ń fún ọ ni. bíbò. bó o ní sọ pé báyìí ẹ dákun sọ pé ìṣáájú rẹ dìde àbó ní pé mo ti ń gbàdúrà kó tó ní pé o dìde bẹ́ẹ̀ sì mo bẹ̀rẹ̀ ìjà sílé o. dákun sẹ́wọ̀n nìkan lọ́ọ́ máa gbàdúrà gbogbo ìgbà ni. olórí èmi ò fẹ́ pàṣẹ olórí ibú. ẹ wo ó ti tó kí ló ṣẹlẹ̀. mo ṣáájú ìbẹ̀rẹ̀ àdúrà irú rọ́bìsì òfò ọwọ́ wèrè ni. ọ̀ lè gbàdúrà ń rà nù. bó o rí yín burú ṣé o mọ̀ pé wọ́n gangan lórí ibú ni ọ́. ẹjọ́ náà mi. yà á sí padà yọ sẹ́yìn kúrò nù ẹgbẹ́ mo rí yín burú mo jókòó báyìí ẹ sì ń pariwo léra yín lórí àti ilé yín ni ó ti bá yín lé ọkọ yín. bóyá kọ ọ̀nà wọ́n sí mọ́ níwò lórí ibú ọ mọ kọkọ wọn lẹ sórí inú yín ò burú mọ sọ̀rọ̀ tó ní máa náwó sí i ń bínú lọ́jọ́ Jímọ̀ mo jẹ́ bínú sí ọ mo jẹ́ bínú sí ọ ẹgbẹ́ kan tí ì fi sọ̀rọ̀ tẹ́ni ọba tún sọ̀rọ̀ mo lè pẹ́ kí ní Ṣàngó pa Ọ̀kọ́lá tí ń bá ní ọ̀sọ̀ tó bá sọ̀rọ̀ ikọ̀ gbàdúgbò ni. ẹ máa ká mi dànù. ṣé èso kò lórí ibú làwọn. ọ̀dà àgbàdo àmọ̀ kò sáàdù àmọ̀ kí pàdé bẹ̀rẹ̀ akọ̀wé. ìṣẹ̀lẹ̀ ní kú máa bá wọn ọdọ bí ó ti sẹnu àwọn olórí ibú. ẹ má bínú gbogbo wọn náà ní gbogbo wọn padà níyànjú. àmọ̀ yọ ọ́ lẹ́yìn. ìdí pàtàkì tí. nínú àwọn dálé mo sùn. sẹ́yìn kó lórí ibú ló bẹ̀. ẹ̀yin mọ́ lọ́sùn. olórí ìdí pàtàkì tí pàdé tòní ìfiwáyé ni ìkómọ ọmọ àlàájá tá a fẹ́ ṣe gbogbo wa la sámọ̀ pàtàkì àlàájá láàrin wa wọ́n wá ní ká bí yín o ṣé aṣọ tá a wọ̀ fún òkú ìyá ṣé aṣọ òkú wọ́n ní sásọ tá a mú fókù tá a ṣe láàsì ní ká wọ̀ ni àbí ká má sọ tuntun. ẹ dákun gbogbo ẹgbẹ́ èmi ò nífẹ̀ẹ́ sí ká máa wọ sóòkú lọ bí ìkómọ o èmi ò dábàá pé ká má sọ mí mo kéjì àbá o ẹjẹ á máa sọ tuntun ni mi bọ́sẹ̀ kan ló kù tí ìnáwó fẹ́ẹ́ dé nígbà bá lọ gbági lọ́la àbí bá lọ lọ́tún lá ní ìsinyìí kálukú ò tí ń sọ rẹ̀ kó tó dijọ́ ó ti tó ẹ mọ́ tún gbà yín bí à ń gbàgbọ́ tí o èyí tẹ́ ẹ bá fara mọ́ pé káre gbági rẹ̀ mọ́ aṣọ ẹ̀nà owó òkè ọyẹ ká wá wálẹ̀
ẹ̀yin wo lẹ ní ká lọ aṣọ tá a nílẹ̀ tẹ́lẹ̀. Èmi mo sọ yẹn káwọ́ yẹn olórí ibu ni èmi ti mẹ̀yìn yẹn kẹ́yìn náà káwọ́. majority lọ́sàkárì fóòtì á lè máa sọ ni. TV sọ̀rọ̀ tán ẹni ọba gbin ní gbére ni ní ìmọ̀rí sídìí nù pàdé. Ẹ wo olórí ẹ mọ́ bínú bó bá jẹ́ ti sídìí ni kò ní ilé wà. Kí ló dé jáde? Ọkọ rẹ ti fún gbèlé ọ̀sẹ̀ kan. Nígbà bá ti jáde ẹ má wọrí yín jíṣẹ́ pàdé fún àtòun àtàwọn ìyá wa ìdí gbogbo wọn yín jíṣẹ́ fún. Èèyàn gbọ́n yọ̀bùn wọn mọ̀ fún gbèlé kárẹ́ ni fún aládùn àparí. Ẹ bá ní sọ fún wọn pé a máa sọ o. Ìyá Sọ́líà mo fẹ́ kó mọ̀ ṣe sùúrù o mọ̀ jẹ́ wọn mọ̀ rí tí ẹnìkan sọ nípàdé ní gbogbo ìgbà mọ̀ ṣe sùúrù fà á kí ló dé. Wo n tí ń sátọ ọmọ sọ̀ra gbogbo ti mítìnì ọmọ ìjà sójú kan n tí mò ń ṣe mi ọmọ ìjọ̀rọ̀ mítìnì lọ. Èwo ló ṣe ọ́ tí ò sẹ́nìkan rí kí ló ṣẹlẹ̀ gangan. Ṣé wọ́n mọ̀ páwọn ọmọ ti kábọ̀dì inú ilé wa tí wọ́n lọ ń jò ní wọ́n tún ti dé padà láti ibi tí wọ́n gbéṣẹ́ lọ. Ọmọ ti kábọ̀dì àbí àwọn ọmọ wọlé ìyàbọ̀ ẹkún kí wọ́n tiẹ̀ pẹ̀lú tiwọn. Ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ṣé o ti gbàgbé ń tọ́sẹ̀lẹ̀ ń jọ sí ni. sílífà kí ni. tó sọ fún ẹ máa pọ̀ṣẹ̀ èwo ni sílífà sí ọba ẹ̀rọ ń fẹ́ máa gbọ́ yẹn. pẹ̀lẹ́ madam posh wà á rí i pé ńgbà mi wà tó bá lọ wẹ̀ tí n bá fẹ́ ṣe bí ẹni pé mo fẹ́ lọ tọ́lẹ́tì mi torí Ọlọ́run kò ṣe pé bóyá mo fẹ́ wá tọ́lẹ́tì ìwọ ni mo tájẹ́ẹ̀tì wá bẹ́ẹ̀. ẹ̀ ń tẹ́ ẹ̀mí nìyẹn o. èmi ò mọ tẹ́ǹtẹ̀ mo sáà mọ̀ pé máa wò pé bóyá ọmọ ni torí ìyàwó mi wò kò mérè sí èmi àti àwọn bíi àrùn àríkò fún mi lérégé tó ìyọ̀nì náà kò mérè sí. a kàn máa dún àbí ọ̀pọ̀lọ́ máa ní ṣé mo fẹ́ pa ọ́ ni sọ wọn gómìnà tí a máa ní àwọn ringing tone kò ní. wọ́n máa dún sí ilé tó máa dórí ẹ̀wẹ̀ má jà fọ́nà sílẹ̀ sọ ṣé yẹn before anything tí bí tajọ́ sọ̀dà asap. mo rò pé ṣé a lè ṣe ní installment kí n fẹ́ lówó létà ni bá dẹ̀ mọ̀ pé mo jẹ́ lówó. ẹgbẹ́ gbọ́kadà ni installment wèrè o ẹ fẹ́ mi lówó nǹkan tó máa ń sú mi lọ́rọ̀ yín nìyẹn o mi ò fẹ́ wèrè o ẹ ṣe náà máa kémi náà dẹ̀ tura lẹ̀ fún yín. ọ sì gbádùn mo ìwà èmi máa ń fẹnu túlẹ̀ bí ẹlẹ́dẹ̀ ni o tí fẹnu ibi èlò ni àwa ń sọ̀rọ̀ nípa yìí. ta ni ẹ. Bàbá Sọ́lé aṣílẹ̀kùn. Kí ló ṣẹlẹ̀? Ṣé ó lọ́bí tó lọ́mọ ni? Tí o sì nǹkan mi lọ́rọ̀ rẹ̀ mo ní o bá ń ṣílẹ̀kùn. Bí mo ṣílẹ̀kùn bò padà lọ tó bá dìrọ̀ lẹ́kọ̀ọ́ ọmọ bọ̀ ní. Ẹ wo ni wèrè gan. Lọ́sọ̀rọ̀ ìyàwó mi ni. Ìyàwó ẹ kí wàá ní tèmi pẹ̀lú gbogbo yẹn. Ẹ wo mi ò ráyè orí burúkú ìyàwó yín ni kí ni. Sọ sílífà sọ ọmọ ń tàn sọ ìyàwó mi gangan ni nǹkan. Wọ́n káàbọ̀ ìyàwó yín ló kọ́lé. Bàbá Sọ́lé. Ìyá Sọ́lé. Mo dán fẹ́ débi ni. Ẹ wẹ́ kó ṣílẹ̀kùn jàre. Ó sì kọ́kọ́ jàre kí ló ṣẹlẹ̀ gangan. Ìyá Sọ́lé ṣe kí ló dé ní sùúrù sílífà ó sáré pé ìyàwó mi ló ṣe nọ́mà ta ni sílífà má borúkọ jẹ́ fẹ́mi ẹ̀wọ́ lórí burúkú kí ló dé tí sílífà nira fún yín láti pè kàn ṣe yín owó wèrè. ẹjọ́ sọ̀rọ̀ o yóò wà lọ́ǹtọ̀kìn dákun kí ni tọ́ wá sínú yàrá wa. àmú wá swim ni ṣe mọ̀ pé bí jọ swim pool. ẹ wo mi ò ráyè orí burúkú owó tẹ kó wọlé ẹ kó jáde. Bàbá Sọ́lé. Ìyá Sọ́lé. Kí lọ mi wá sí inú bí. sóhun ṣé jagunjagun àbí èwo ló wá wò gangan nù ẹ̀ náà. ẹ̀yin ní Netflix lọ gbé. Àní mo sábà mọ̀ kó dà pé ó fẹ́ wá wò sí wọ́ọ̀d kẹsà ó wá wò sí wọ́ọ̀d. kò wó màláíkà. ẹ wọ ẹfẹ mi lọ́wọ́ mi ò ráyè orí burúkú kí ni bá wẹlé ṣé ọba tó yà lọ́wọ́ ọlọ́mọ ṣe kò ń pa lákàrà. sílífà. yé mo dáràn jẹ́fẹ́ nù ẹ má bẹ́ẹ̀ mi ṣe wẹ̀rẹ̀. sílífà wẹ̀rẹ̀ mo gbé mo dáràn sílífà wíìkì ló dé bá mi. wo kékeré ni tó ṣẹlẹ̀ ń ṣẹ̀dí sórí lọ́wọ́ tá a wà yìí wọn ò tún gbọ́dọ̀ dánrú ẹ̀ wò mọ́ wọn à lè dánrú ẹ̀ pẹ̀lú bó ṣe nà wọn bí olè bó dìjà wò tí wọ́n bá tún dáṣọ ẹ̀ sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ tá a wà yìí wọ́n jẹyàn wọn sùn. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ebi torí pọ́kọ ti ọ̀bọ ọgbẹ́ ni èmi tọkọ mi ń bá mi sùn tí ń bá mi jí lójoojúmọ́ mọ́mọ́ sórí bí wọ́n ṣe dé yìí tẹ́ǹsán ti mú mi. wọ́n jára rí ó sọ fáyítì kankan lórí ọ̀rọ̀ wọn fọkàn ẹ balẹ̀ kò sí wàhálà lọ́wọ́ ẹ̀ ń gbé ọ débẹ̀ tí wọ́n bá tún ṣerú ẹ̀ àmọ́ ń tà sí fún wọn. ó gbé mi débẹ̀. pẹ̀lú sùúrù ìwọ fi wọ́n lẹ̀ fún ó gbé mi débẹ̀. yàrá ó ṣe miskẹ́ẹ̀tì lásán. ọlọ́kàn mi ò balẹ̀. ọkàn wa ṣe miskẹ́ẹ̀tì kan péré tí wọ́n bọ́ ọ́nà.
Kamila. Gbà tó múra tó ń wọ gbogbo ẹ̀ látàwọn sì gbà ó la máa kúrò níbí. Torí mi mọ wàhálà ilé ayé rẹ̀. Ẹni tó fẹ́ gbé wa gan ti dé ni. It does not have to be here before we get ready. Ó yẹ ká ti múra tó kó tó débí. And he does not suppose speak English. Orí ẹ̀ dàrú ni. Ṣé gbogbo àwa tá à ń sọ̀rọ̀ bíbá yìí ṣé wọ́n sọ òyìnbó ni? Òyìnbó lórí burúkú tó gbọ́ náà níbo ló gbé ọdẹ? Àwa tá gbọ́ òyìnbó náà tá a tún kọlà sóhun gan. Àwa náà lọ́lọ́run tún fi so lórí. Kò tí ì sọ àsọjọ ọ̀rọ̀ o. Tara náà ló bá wa sọ. Tara yín ló ń bá yín sọ. Ó ti sọ rẹ̀ di motivational speaker bí. Mo rò kórìí rẹ̀ dàrú. Hello? Àti ń bọ̀. Ṣó tán, òun náà ló ti dé ni. Ọlọ́sẹ̀ tó gbọ́kọ̀ ìyàwó lé orí ló gbé. Àwọn ọmọ mi nínú Ìbàdàn. Mo bẹ́ẹ̀ rí pé àbá lálejò ni. Ọ̀tán àwọn olórí ibú ni wọ́n á kó o. Ẹjọ́ kí ló ṣe ṣó forí gbálẹ̀ ni. Kí ni mo ṣe? Wo aṣọ tí wọ́wọ́ aṣọ táwọn tó kù ẹ̀ wọ ṣé o mọ ibi tá à ń lọ ni. Ìpín mi ni kí n mọ múra bíi wèrè kò kan bí mo ṣe yàn rè bí sì ṣe gbélé ayé mi ni. Àti wá débi tá à ń lọ èmi ni kọ́kọ́ ṣé èmi kọ́ lọkùnrin rẹ̀ yóò bẹ́ẹ̀ àwa. Ìdákun kí ni mo ń sàwọn ọmọ ìwọ? Kí ni gbogbo eléyìí? Ọ̀gá ni mo jẹ́ sí yín nítorí èmi mi ṣe é múra dáadáa kọ́lẹ́tà ikú yín ni mò ń kú lọ ẹ wọlé ẹni tó bá ṣe wèrè ó ṣe. Ara tí mò ń sọ fún ọ ní kíni. Ọkọ̀ wọn ò lè balẹ̀ pẹ̀lú àwọn ọmọ yìí pẹ̀lú àwọn ọkọ̀ wa o. Mọ̀kàn tí bó rí bí wọ́n ṣe ń sin wọn ní ọkọ̀ bí ẹni sẹ́dá. Olóṣó Ìbàdàn lòlúyọ̀lé. Olóṣó Ìbàdàn lòlúyọ̀lé. Ṣé yàrá yòló? Wọ́n padà làwọn ọmọ ìgbẹ̀yìn kò sí ṣe kò sáìṣe o á da wèrè kò sí omi àwọn ọmọ yìí ni o kò sí tó kí wọ́n jájà. wọ́n kulẹ̀ kan sáárùbò pé bọ́ọ̀mọ̀ kan ti ń gbé ọ̀sánwó nísìn ó ní dọ́kan wọn lọ tí wọn ò ní padà wálé mọ́. ẹ pé òkú akẹ́mọ̀ rí wọn lórí íńtánẹ́ẹ̀tì káàkiri pé wọ́n ti fi ọ́ ṣe nǹkan ni. wọ́n wá ń tò wọ́n lọ ẹ dákun sọ́kùnrin kan tó lọ ṣé yóò bá gbogbo wọn sùn pọ̀. mi ò mọ̀ lè jẹ́ first off ni wọ́n fẹ́ lọ sí o. àlàyé pé nígẹ̀ ìnà àgbólódé. Pàdé, mo ti pè ó níwọ̀n ní pẹ́ dé. Ẹ kó náà lẹ ti dé látàrọ náà. Àlàyé tí ìgbé ọ̀bẹ yẹn ya ọmọ ẹ̀ òkú tó kọ́ wa ní jàjẹ́ kù. Àmì ìṣọ́ tó bẹ́ẹ̀. Ẹ̀yin goose mi! Ẹ̀yin goose mi! Idán! Ẹ̀yin kẹsàn-án wọlé kọ́lẹ̀. Ẹ jókòó ẹ fílà tó. Ẹ máa bọ́n bí. Alpha. Ó ti lọ mú seat. Alpha. See, you ladies are beautiful. Pàdí, obìnrin tó ṣan ló kó wá yìí. O gbórúkọ tó ń pè mí gbòòrò ni ọmọ Frosh. Baba for the guest. Àwọn ilé wa gbé mi débẹ̀ wá dáadáa. Anyways, I know what I'm saying. Can I know your name? I'm Tessie. Come again. Tessie. Tessie. Omi kò máa Tessie dáadáa. Ìyá wa ẹ̀yin kọ́. Kamla ló kọ mi. Kamla. Sorry for your information. Nínú ẹjọ́ kan sọ̀rọ̀ àrùn sáfàrà jẹ́ kájọ oyè. For your information sir, èmi ló lórí gbogbo àwọn olóṣù tá a kó wa yìí. Ẹ má wo ìmúra mi kẹ́ fi ṣe bó ṣe ní kí n mọ múra ilé àkọsẹ̀jáyé mi. Èmi ló lórí gbogbo ẹ bá rí tán. Kamila, calm down. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ má fojú bó ṣe wọ aṣọ yìí ẹ má fi wo nǹkan àwọn olóyìnbó máa ń sọ pé don't judge the book by its cover. Kamila ń lá anything bó ṣe wà yìí idán ni engine room ni o. Bọ̀dá tẹ̀sẹ̀ ń wò mí ẹ̀rí pé ẹran ni mí jọmọjọmọ gbogbo ara kìkì òbí ò ní mí. Ẹ dán mi wò kẹ́rí pé rere ni àti kéyìn láìpẹ́. Silva lórúkọ tèmi. Silva, you mean silver and gold? What about you? Bánkẹ́. Ẹ mọ̀ kẹ́yìn guys mi ti parí assignment mi. Adìdì. Kò sí wàhálà àwọn máa rí ọ̀rọ̀ ṣáà mọ̀. Ìdílé máa dún. Confirm. ASAP. ASAP. Bàbá bọ̀dì guest. Ìgbà tẹ́ ọ̀dà mo ní kí n kọ́kọ́ fi lé. Ẹnu ẹ̀ṣẹ̀ dé ni àánú òṣèlú òru àìṣe introduce ara ni. Then a máa change location because ibi ò bu ìkún wa yìí lóò. Lórúkọ tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan lọ
kí máa wò ní ọmọ ìyá rẹ̀ bí ọmọ fọkàn sí kíní gan àmú fọkàn tó lọ ẹ sọ̀rọ̀ kíní kan fún gbogbo ara ó di o ṣé ẹ lè ṣe é. pé kẹ́ẹ̀tì ọwọ́ bọ̀ mí lábẹ́ àwọn ẹgbẹ́ ká mẹ́ta náà ní déédéé fẹ́ pé mẹ́rin náà ní déédéé. omi pé méjì lè wọlé àbí báyìí. alára kì í ṣe lẹ́sẹ̀ ọlọ́wọ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ ẹ̀wẹ̀ lọ́mọ àjẹ́ kó tó yú àmì. títí gbalasa lọ ní èkó tún lè Lagos Ìbàdàn express road. Babe, I don't know. Ìgbà tó ti pín ọ̀rọ̀ ààyè jẹ́ kí n ẹ̀ka ṣe mọ́ láìpẹ́ lẹ́yìn lọ. Ó bá mi paná ẹ̀ ń bẹ̀rẹ̀. Kí ni iná ní ṣe pẹ̀lú kọ́tà bẹ́ẹ̀ ṣe? Mo ò láìkí máa rí náà ti bá pẹ̀lú ojú máa ń tì mí. Ìkóró ń bẹ jàre àrùn sáfà àjọ ṣe fàájà jọ mú lọ́dún ohun ti jù ó kọ yìí má wọrí. Ẹni sì ò bá ń paná yẹn ẹ̀jọ̀. Ìráyà ti ẹ tí paná ẹni sọ ẹ bá ń paná. Má jẹ́ kí n paná mo máa ń láì nǹkan tó máa fẹ́ jẹ kí n mójú mi débi. Ṣó dáa kí n máa lọ bìkọ́ kí n kọsẹ̀ ni? Mi ì débẹ̀ rí náà. Mi mọ̀ bí adálọ́pọ̀ wà lọ́nà ó yẹ. Ẹ ṣáà mojú bẹ̀ ó ṣe pé máa kọsẹ̀. Ẹ mojú bẹ̀ bọ́ mi ì débẹ̀ rí. Ó yẹ wọ́n dẹ̀ ní ilẹ̀ tí yóò bá tún jẹ́ ní ṣúyọ̀ rẹ̀ àti rin alẹ́ ò máa ṣòro. Ó yẹ wọ́n má wọlé tiẹ̀. Ẹ bá ń paná ẹ bá ń pa. Ẹ má pariwo. Owó pàǹtì ni. Owó ló wà. Ṣé o ya tàtú ni? Àmì Ọlọ́run. Àmì Ọlọ́run. Àmì Ọlọ́run tí mo máa ń dúdú nítorí ilé nǹkan tí mo wò ìfùfù. Làpálàpá ni. Irú bí alàpálàkà bí èlà ní gbogbo òdì ẹ̀yà. Kí n má pariwo. Mi àti yín nìkan la wà ń bí kò sí anybody tó túmọ̀ sí ẹ jẹ́ àṣetọ́ tá a máa ṣe. Ìwà àta ni kẹ́ ẹ ṣe kí ni? Kí ni bọ ìdí tó ní lápálápá? O ní tó fi ń ṣe. Àbáyé ń ṣe ẹ ni. O sọ mí dọkùnrin tó má ṣe jẹkújẹ ni. Ọgbẹ́ ti lọ clean up kó wá fún mi ní ẹ̀dì. Ṣé tí ń bínú ni? Mi ò bínú lọ bedroom kó lọ clean up kó wá fún mi ní ẹ̀dì. Ẹ̀yà bọ̀ sí mi bọ̀ sí mi. Kí ló mọ̀ báyìí? Ṣé bó ti wẹ̀? Mo ti wẹ̀. Ṣé omi irú ló fi wẹ̀ ni? Omi irú bí báwo? Normal omi mo fi wẹ̀ mo dẹ̀ ló pẹ́. Ọmọ wa òbúkọ ní ẹ o. Òbúkọ dé òun dé. Ó yà tẹ̀ kọ́ dìde kó lè bẹ́ẹ̀ dì náà. Ṣé ní perfume ká sí? Ṣé ibi ìbà jẹ́ lémi tó ní kí n máa fẹ́ ní perfume? Tí bá tẹ̀ máa fẹ́ ní perfume, ṣé perfume máa kí ọ gbélé ni? Mo fẹ́ bẹ́ẹ̀ sọ ní pé. Kò sí kankan tó ṣe mí. Ó yá bọ́lẹ̀. Kò fún ebi wọ mò ń bá wí. Mo ń gbọ́ à. Ó yẹ kí wọn náà ti mọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ àṣírí ni mo fi mú ọ wá bì. Tó ṣẹlẹ̀. Dákun mo fẹ́ kó o bò mí láṣìírí nǹkan kan àṣírí tiẹ̀ náà sì ní tú. Àmín. Kánífà tá a fẹ́ ṣe ìfẹ́ kójú ó tì mí torí mo pe àwọn èèyàn kódà àwọn aláṣìírí mi ń bọ̀. Mo wá wò pé tá mo lè farapamọ́ sí lọ́dọ̀ mo wá rò ìjà mo rí i pé wọ nìkan náà ni kó o fi owó túùlù báyìí kó o fi bò mí láṣìírí. Ní tí mo fẹ́ fowó ń ṣe ní tó wá important ni ní kọ̀ọ̀kan mú ẹran onámọ̀ ní ìdínlérí níjọ́ náà fáwọn aláṣìírí mi oúnjẹ lè mọ́ dọ̀dọ̀ wọn. Sọ wá rí ní tó bá kù mo fẹ́ fi gbowó wájú eléré mo fẹ́ mọ gàzọ́ lọ báyìí wájú eléré kí wọ́n mọ̀ pé Àbẹ̀bí o ìyá Sọ́líà o fowó sí o kí mọ̀ dowó láwọn lólórin lórí báyìí kójú ọmọ tàwọn ọ̀tá mi. Ìyá Sọ́líà àṣírí tí yín náà ní tí mo dúpẹ́ lọ́wọ́ yín ní tẹ̀ ń bá mi sọ kò lè wọ́ọ̀kì. Kí ló dé? Ṣé ẹ fẹ́ jẹ́ kí n mọ̀ lágodi ni kí n lọ́ mọ̀ jẹ̀wà jẹ̀sùn lọ́hùn gbé ẹ bá yáwó tẹ̀sán owó àwọn olówó tí wọ́n dábí kí n kó lé yín lọ ẹ sì gbowó tán kẹ̀gà sọ́wájú eléré kì í ṣe pé fẹ́ fowó rajà kì í ṣe pé fẹ́ fowó kan dá kan padà ẹ fẹ́ fi ẹgbọ́n tẹ̀ ń sọ kò mọ́pọ́lọ́ wà kí n kówó olówó fún kẹ́ mọ́ fi gàṣọ́ lọ. Ní sùúrù ojú ò fẹ́rú ẹ̀kú ẹlòmíì àmọ́ gbowó alájẹsẹ́kù báyìí tí ó fi san school fees ọmọ ẹlòmíì ìgbà tí wọ́n fi ń ra oúnjẹ ilé ní tó wù mí mo fẹ́ fi ṣe tọkọ mi bá sì ti ń fún mi lówó lójoojúmọ́ bẹ́ẹ̀ wo oúnjẹ yín sì mọ fi lé ọ lọ́wọ́ ẹ̀mí tó jẹ gbèsè ní ọ̀sán kódà gan tó wá tó mórí tó mọ̀ gbọ́ àmọ́ sí Ọlọ́run pé mi ṣe ń da owó lólórin lórí báyìí tí mò ń ná báyìí wọ́n ti ju mi tí wọ́n wá náà àwọn aláṣìírí mi náà lè fún mi lówó kọjá pé bọ́ọ̀kì tó fún mi náà ní dá padà fún ọ. Ìyá Sọ́líà ẹ lè bà tèmi jẹ́sẹ̀ àjọ tí mò ń gbà ẹ̀ mo bá lọ́wọ́ ìyá mi ni látijọ́ mo sì ti bẹ̀rẹ̀ mí di 40 láyé péyàn di 40 báyìí
ìdí 40 rí. Ó wá lé bọ́ọ̀sì. Ilé yá yín, ẹ má bínú o. Kò lè bọ́ọ̀sì. Kò lè bọ́ọ̀sì ìyá Sọ́líà. Kò fò. Ẹ gbàgbé ẹ̀. Ṣé wọ́n fẹ́ kójú ó tì mí ni kò fò? Ojú títì yán ẹ̀ ní. Kò fò. Ojú títì yán ẹ̀ ní sẹ́. Ọkọ mọ̀ sí èèyàn lára ọmọbìnrin yìí o. Bó mo ṣe fẹ́ gbọ́wọ́ nítorí Ọlọ́run o. Ẹ ǹlẹ́ ìyá Ṣẹ̀bílì. Ìdán. Ṣé wàá rí kóde tá a lọ ń dùn? Ó dé oúnjẹ àwọn ó ti rẹ̀ mí ẹja gọ̀ kájà. Ọ̀gá wọ mọ́tò. Tẹ́ bá ń gbọ́ gbà ń kọ̀rọ̀ kọ̀yá sí ẹ̀rí Ìbàdàn tá a wà yìí. Kò síbi tẹ́ni ọmọ kọ̀rọ̀ kan dùn Ìbàdàn o. Tá a bá ti gbà báyìí, á jò oríta àpèrè. Oríta àpèrè lágbà ibẹ̀ láti yàdó gbére. Tá a ti ń dógbèrè báyìí lásán, á dọ̀jọ̀ ọba, á dé bẹ̀rẹ̀, á bá ti dóje. Ìṣẹ́jú bẹ́ẹ̀ ni òfin ìlà tó jẹ́, á kàn ya kọ́nà báyìí ni, á dé géètì nù. Ó ti rẹ̀ mí o, gbogbo oúnjẹ tá a jẹ ń bí ń tà lọ náà, gbogbo rẹ̀ lolúwa rẹ̀ ti fi rìnrìn tán. Wọ́n fi rìnrìn sáà sanwó ní olóde ni. Wọ́n ní ká máa jẹun, ká máa já, kọ́ máa jánú ara. Ẹ̀wọ̀ ẹja gbèsè. Ẹni sùúrù o, ìyá Ṣẹ̀bílì. Wọ́n mọ ọ̀kadà yìí ń wà mọ̀ tíìbì. Ọ̀kadà ọ̀rẹ́ mi apá ni. Ta ni ń jápá? Kò sóhun lónìí o, ọmọ ṣiṣẹ́ èdè mọ́ dáwọ́ padà ní. Ọwọ́ àwọn ọ̀rọ̀ ọ̀kadà sáà ni, tẹ́ bá wájọ́ ọ̀kadà gbè nǹkan. Wò ó, àdúrà wa ti gbà, ẹ sáà máa fọkàn gbàdúrà, ẹ ṣe mú gbàdúrà. Apá! Ó ti jẹ sí ajá. Ṣé ti ń jápá rè? Fún mi ní different brand mọ́ o. Ọ̀rẹ́ mi! Bóò láyé rẹ̀ àná? Gbogbo ẹ̀ ló ń kúkú sọ ní àti tọ̀lá ń kọ́. Gbogbo ẹ̀ yóò ti mọ̀ dáa. Dákun apá ń bo ló ń lọ. Ẹ lẹ́ o. Good everybody for here o. Ẹ kọ̀lẹ́. Ìyá Ṣẹ̀bílì nù. Mo sì láìkí kọ́ ọmọbìnrin ọjà làkúrú sí gbogbo ojú báyìí o. Ara àwọn ìyàwó àdúgbò ni. Bẹ́ẹ̀ni, Síníkàtì ló kọ mi, Ayaba Ṣẹ̀bílì. Ẹ kọ̀lẹ́. Ọkọ yóò ní dọkọ lọ́kọ. Ẹ̀yin náà sì ní daya láya. Big salasi tí ọkùnrin tó ráyè tí ń tẹ̀lé ìyàwó káàkiri. Ọlọ́mọ ṣe mí bodyguard àtòdì ọ̀run wá. Apá ń bọ̀ wá lọ́ndà àgbà báyìí. Mò ń lọlé ní tóòrùn bá ti ràn báyìí wa máa ń síwọ́ sẹ́ni. Wo àdúrà wa ti gbà, ìyá Ṣẹ̀bílì, ẹ jókòó ẹ wá gbé ajá. Mọ̀ ní jókòó fò, wọn mọ̀ ní jókòó ìbànújẹ́ fún yín. Ẹ̀kẹ́ wá sáré jókòó ẹ̀kọ́ sáré conclude fún mi báwọn. Irú àwọn wọ́kọ́wọ́ wo lẹ fẹ́ máa bá mi lò yìí? Ìwọ ọ̀rẹ́ mi, ìtàlọ́rí òfò. Tí mo pè tí mo advice tí mo ń sọ fún pé báyìí kásà báyìí káwòdì yé tẹ̀lé ìyàwó ẹ̀kan wá ṣe kọ́ ọmọ ṣe tó gbọ́ tó sọ pọ́lọ́kadà lásán lèmi ló tún wá sọ fún mi pé kí n wá fọ̀kadà gbé ọ ọ̀rọ̀ èdùn ni ìwọ ò ní fúnṣọ̀ rárá. Apá tá àbágbà gbé èrò àná ààrẹ nìkan àbá ṣeré. lọ wá àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ rẹ ẹ lọ́gbọ́n bára yín ṣeré kẹ́ mọ́ kọ́lé ẹyẹ kẹ́ mọ́ fi gíláàsì. Ẹ ṣe wá dúró ní èwo olùsí tẹ̀ ń bá káàkiri. ṣé bọ́ níyàwó lé. nígbà mo fẹ́ jòkó ẹ wá lé mi bí ajá ṣé mo jájá ni. ẹ má bínú o ó ń bàtà Ghana ṣé bọ́ níyàwó lé ni. ìyàwó lé ni ẹ tó ọwọ́ kọ̀ bára wọn tán tó wá gbé ibùdó lórí òkú gbẹ. bí ìyàwó lé ẹ̀mí rèé o. ayé ẹ̀ sáà ti rí bó ṣe fẹ́ rí wọ́n dín ayé rẹ̀ látòdì ọ̀run wọ́n gbàgbé rẹ̀ sínú frying-pan wọ́n dín gbẹ o tún dáyé o tún sáré bó ṣe tóbi. Jákùn ń bolo ṣírọ̀ rẹ̀ lórí burúkú tó. ìbòrò lè fi sàlá. ọ̀rẹ́ mi jẹ́ àgbègbè ẹ wá drive fúnra yín. ẹ sọ lẹ́wọ̀ fún Ṣadé Olú ni kí n fún wọn kọ́kọ́rọ́ kan wá wà ẹni tí ọmọ kadà gùn ẹni tí o ti wárí ayé ara rẹ̀ tí o ti wálé ayé ara rẹ̀. Fún ìyá Ṣẹ̀bílì ọ wà. èmi máa wá nǹkan mi fúnra mi máa gbé yín kéèyàn bá ní kéèyàn wọ̀rọ̀ ẹnu yín gan èèyàn ní fẹ́ẹ́ fún yín ẹ jọ o. ẹ̀yin ní ká kọ́kọ́ jókòó. Irọ́ o jẹ́ kọ́kọ́ jókòó kí n lè mọ tẹ bírèkì kí n kọ́ máa tutù. kẹ mọ tẹ bírèkì kẹ mọ fẹ̀yìn. Bàbá Ṣẹ̀bílì èmi ò lọ ẹ mọ lọ. ẹ̀yin náà ìyá Ṣẹ̀bílì. sí ilé ìlọ yóò mọ fẹ̀yìn tì mí. ajá mọ̀ pàdé láyọ̀ làwọn tẹ́ balẹ̀ jókòó a mọ̀ pàdé láyọ̀. mi ìláyé inú ọdún la wà mí ìráyé àjọ tí a ti kọjá. ẹ tiẹ̀ dúró kẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ lórí àjọ náà mo fẹ́ bá yín sọ mo mọ̀ pé ń bínú kò sì ṣe pé ń fẹ́ dájọ́ àmọ́ sẹ́ríbà Ṣẹ̀bílì kò fún mi lówó oúnjẹ mọ́ oúnjẹ fún mi ní ìsinmi ẹ sì mọ̀ pé inú owó ọbẹ̀ tá à ń gbà náà inú rẹ̀ náà láti ń dájọ́ nítorí rẹ̀ ni. ẹ fẹ́ gbọ́rọ̀ ẹ wá ṣẹ̀ṣẹ̀ tẹ́yìn náà bá ní joy tẹ́ ní jọ́ọ̀bù lọ́wọ́ iṣẹ́ ń jẹ́ joy tẹ́yìn ṣe joy tiyín náà ibẹ̀ lẹ́tì mọ owó ńlẹ́ kó go 7up dání nìsín tẹ́ fi yọ̀ lónìí. rárá o àwọn àlejò ọkọ mi tí wọ́n wá àwọn lára 7up fún mo sì fẹ́ dágò padà kí n gbà ṣéǹjì. ẹ bá ti láyè àti mọ́ ọ̀fọ̀ ẹ̀wọ̀ owó àwọn dakọ ní ìsojoojúmọ́ náà ń pè owó wọn ẹni tí ò bá ti rámì ìráyè dájọ́ gbowó ṣe nọ́mà. nígbà tọkọ mi ò tiẹ̀ wá jẹ́ ń dájọ́ mọ́ nìsín èyí tí mo dá síbẹ̀ ẹ ṣàkó fún mi ẹ bá ń yọ. ó rẹ́rìn gbàgede ibo ló ti gbọ́ rẹ̀ tí ò bá dán ní 31 alájọ ìkájọ rẹ̀ máa sì yọ ẹyọ kan final. nínú kíni. nínú owó àjọ rẹ̀. ṣé ẹ gbádùn kí nìyún tálẹ̀ ń bá fà. táwa ni. sáwa ni mi ni kí ló fẹ́ fẹ́ mẹ́sì fún yín mo dájọ́ ẹ̀ wà ní kó fún mi
ẹ wá ní ìparí oṣù ní tó gbàjọ mi ẹ̀yin àti tani lọ bí anybody màá sì yọ ẹyọ kan jẹ́ wo iye tó dá lọ́kàn mẹ́ta ló ti dá. mẹ́ta mo dá ìwà ní gbowó mi. olóògùn sanwó di oṣù kan tó bá di 31 lóòótọ́ gbogbo ẹ̀ màá sì yẹ ẹyọ kan mi sángílítì. àkóṣeéṣe ayáwó iṣẹ́ yàtí ìfaroma wọ̀nyí lónìí mo dájọ́ mẹ́ta ẹ̀yẹ kan kúrò ńbẹ̀ ọ̀dà ọ̀pọ̀ ìmọ̀ nǹkan kan ìgbà yìí nà tọ́bi owó ẹ bá gbọ́wọ́ mi. fi aṣọ mi lẹ̀ this is my name coast fasọ mi lẹ̀. ilé fasọ yín náà ní orí kan float. ìwọ ló ti gbọ́ orí inú ìwé ìtàn pé èèyàn onídàájọ́ pé wọ́n fún lówó. ọ̀dà èmi ọ̀dájọ́ mọ́ nínú àjọ 30 mọ́dá mẹ́ta ìwà gbìyànjú tó ẹ fún mi lówó mi ìdájọ́ mọ́. ó dìgbò oṣù bá parí o tó gbowó ẹ lọ bí àwọn èèyàn léèrè lọ tó bá ti dájọ́ rí tí mọ́mí ẹ bá ti dájọ́ rí tẹ́bí ẹ bá ti dájọ́ rí lọ gbọ́ kí bọ́ọ̀nà ṣe máa ń ṣe. ọ̀dà fasọ mi lẹ̀ ìní fasọ yín lẹ̀ fasọ mi lẹ̀ ayáwó ṣe sọ̀rọ̀ ẹyin. fi dọ́kítà bàdánà mi lẹ̀ fasọ dọ́kítà bàdánà mi lẹ̀. ọ̀dà ẹ mọ gbóyún lọ èmi ń gbọ́ ọmọ bọ̀ wá báyìí ẹ wo bẹ́ẹ̀ ṣe rí bọ́ọ̀lù wá ṣe rí. ó lè níyín dájúdájú ó lè níyín bẹ́ẹ̀ ṣe máa ń ṣẹnu kí lọ́kàn yìí àwọn 26 mo sì dájọ́ mẹ́ta ẹ kájọ mi fún mi. ìyàwó agboolé olóṣì lẹ́kọ̀ọ́ sẹ́wọ̀n náà polówó ibùkú káàkiri agboolé olóòbùkú. ó ti dáa kì í ṣẹjọ́ yín ẹjọ́ bàbá ṣẹ̀bì ní ìlú. aya Ìbàdàn ni wá o. olórí ibú ṣé ń gbìyànjú nínú àjọ 30 mo sì dá mẹ́ta. aya Ìbàdàn ni wá o. bẹ́ẹ̀ bá rí wa lóde ẹ wò wá rè. aya Ìbàdàn ni wá o. kò sáyé òsì nílé wa kò sáyé wèrè lọ́dọ̀ wa kò sáyé òsì nílé wa nìbàdàn kò sáyé wèrè nílé wa bẹ́ẹ̀ bá rí wa lóde ẹ wò wá rè. aya Ìbàdàn ni wá o. ìfẹ́ la kúkú fi bára wa lónìí ìfẹ́ la kúkú fi bára wa lónìí bí mo délé kejì tí mo yá nǹkan wọn ìfẹ́ la kúkú fi bára wa lónìí bí mo délé kejì tí mo yá.